pé Nollywood actors, especially the female actors, pé wọn kì í ní home. What's your take on it? Ṣẹ̀rí Ọlọ́run ló máa ń yan ọkọ fún yàn. Ọlọ́run ló máa ń yan ọkọ fún yàn, èèyàn ò lè yan ọkọ fúnra rẹ̀, honestly. Kò sẹ́ni tí òun kó wà nílé ọkọ. Nígbà tí ẹ bá kọ́kọ́ bẹ̀rẹ̀, tí ẹ ń bá eré ìfẹ́ yín bọ̀. You understand? Okay, for example, èèyàn kan sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ sílé o, máa bímọ fún mi o, mo máa fẹ́ àná. All of a sudden, after like 2 weeks, ó bẹ̀rẹ̀ sí ní rí ìwà ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ṣó ẹ̀ náwọn ọ̀wà kan. Wọ́n máa wò pé ṣé wà ẹ lè gbé mi lára mu báyìí? Èmi ò lè ṣe ẹni ẹ̀dẹ̀ tó bá ti lè gba ìwà mi báyìí bí mo ṣe rí o. Bóyá kó ní kálukú máa lọ́nà lọ ẹ̀. Ṣé o máa dúró tì àbí o máa lọ? You understand? So Ọlọ́run ló máa ń yan ọkọ fún yàn. Kò sẹ́ni tí kò ń pé wà ní ọkọ. Ọlọ́run ni. Láti buttress ọ̀rọ̀ tẹ́ sọ yẹn, a lot of people máa ń sọ ọ̀rọ̀ yẹn. Meanwhile, kò rí bẹ́ẹ̀. Yeah. Torí pé Nollywood, actors are just popular people. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ la máa ń tètè fojú sí wa lára pé a lot of people tó jẹ́ pé wọ́n sí nínú industry, wọ́n tiẹ̀ kì í ṣe anything ní kankan ṣe pẹ̀lú industry tí wọ́n ní home. Tí wọ́n ní home, health sector, ó ń ṣẹlẹ̀ ní banking sector. Kò síbi tí ò sí. Kò sí. Wọ́n fọkàn fira wọn sílẹ̀, so kò dẹ̀ ń ṣe do or die. Kò dẹ̀ ń ṣe do or die. Kò ń ṣe do or die. Then recently, àwọn kankan ṣẹ̀ṣẹ̀ wá ń hàn sí mi gan pé marriage is not really for everybody. Yes. Some people, ẹlòmíì girlfriend kan ló ní láti ní, ẹlòmíì boyfriend ló ní láti ní, kò ní láti wà married pẹ̀lú èèyàn kan. Then spiritually, ẹ jẹ́ ká hit ẹ̀ ká tó padà sí àtìbẹ̀rẹ̀. Spiritually náà, ẹlòmíì látọ̀run wọn kọ́ mọ̀ pé ó máa marry. Bẹ́ẹ̀ni. In as much as marriage is good, morally is the best, but kò kí n ṣe everybody ló máa ní luck tó máa wà married. Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sí orí ètò Unscripted with Jeff Owólẹ́wà náà ni. Àlejò mi tí mo gbé wá, she is one of our very vibrant actress in the game. Yes, so one of the best producers in the game, one of the best actresses in the game. Ẹ kí àwọn aráalé. Ẹ̀yin aráalé mo kí yín o, orúkọ tèmi ni Habibat Jinad tí àwọn èèyàn mọ̀ sí ọmọ Jinad. Anyway, àwọn lomi ò kí ń rántí Jinad yẹn, ẹ lè pè mí ní ọmọ Jinadu tàbí kẹ́ pè mí ní ọmọ Kọ́mọ. Èmi mo yọ yú kúrò lẹ́yìn ẹ̀ tí mo funkify ẹ̀ tí mo sọ di ọmọ Jinad. Now, Yorùbá máa sọ pé ibi pẹlẹbẹ báyìí la máa ti ń mọ́lẹ̀ jẹ. Bẹ́ẹ̀ni. Ibo la bí yín sí? Ibo lẹ ti bẹ̀rẹ̀? Àwọn school wo lẹ lọ? Okay, wọ́n bí mi sí Kano. Yes, wọ́n bí mi sí Kano. But mom sì lè ṣẹ̀ṣẹ̀ send orúkọ hospital yẹn sí mi. La ṣe kí sáré wò lórí phone. Tí wọ́n bí yín sí gangan. Yes, mo tó ní mo bẹ̀rẹ̀ mo fẹ́ lò fún nǹkan kan. Mo ní àmọ́ sí ẹjọ́, hospital wo lẹ bí mi sí àti local government wo lẹ bí mi sí ní Kano, and she sent it to me via WhatsApp. So, fóònù mi ti kún bá kà fún yín. Ẹgbẹ́ Hausa? Mi ò gba Hausa, but gbogbo family mi ló gba Hausa from my father's side. Gbogbo wọn náà gba Hausa. Wọ́n bí yín sí ilẹ̀ Hausa? Yes. Ìgbà wo lẹ kúrò ilẹ̀ Hausa? They are 8 years old. Mi mo ti kúrò ńbẹ̀. Ẹ gbọ́ ṣé zo. Mo gbọ́ kàdánkàdá zomana mo gbọ́ nagode. Mo gbọ́ àwọn díẹ̀. Ẹ jẹ̀bi. But àwọn ọmọ sí mi àtàwọn pọ́sí side pọ́sí mi wọ́n máa ń sọ Hausa gan. Torí wọ́n pè é lómi ìkọ́lé síbẹ̀ mí nílé ńbẹ̀ so. Torí kàdákàdá tẹ́ ń sọ yẹn, àwọn tá gbé ní Mushin gan àmọ́ kàdákàdá, ẹ má fi kàdákàdá kó wa lọ́bẹ̀ lọ. So, báwo ni journey yín school wo lẹ lọ then? So, journey mi, tàbá ní ká máa sọ lọ. Anyway, so from Kano ní 1987 or 88 or something. So ilé pọ́sí mi jóná. So yes, níbẹ̀. Ilé tó ń gbé ó jóná. Kí ló fà? Ṣé ó kàn dédé? It's a long story. It's a long story. Anyway, so at the end of the day, I moved wá sí Abẹ́òkúta lọ́dọ̀ grandma mi. So pọ́sí mi gbé ní ilé bàbá ẹ̀ ní Ìbẹ̀rẹ̀kòdó. So I'm from Ìbẹ̀rẹ̀kòdó, Abẹ́òkúta. Ìbẹ̀rẹ̀kòdó, yes. Yeah, so èmi wá ń gbé lọ́dọ̀ grandma mi. Okay. Ní Ìjàyè ọjà alẹ́. Ibẹ̀ ni grandma mi ń gbé. So mi àtàwọn àbúrò mi ń gbé là ń gbé. So from there, mo dẹ̀ lọ dẹ̀ fi mí sí school ní NUD primary school. Okay, John. But before then, ẹ̀ẹ̀mejì ni mo lọ sí NUD. Nígbà tí mo débẹ̀, wọ́n ní ọwọ́ mi ò tí ì tètí. Mi lè gbà pé kíní yẹn. Mo ti súnmọ́ bí 10 years o.
wọ́n lọ́wọ́ ẹ̀mẹ́jì ní bọ́sì mi mú mi láì lọ sí school yẹn báyìí wọ́n lọ́wọ́ mi ò tètè because mo kúrú gan ọjọ́ orí dẹ̀ ti wà lórí mi mo sì ní ó ti dàgbà ẹjọ́ wà ní school wọ́n ní ràn ọwọ́ mi ò tètè because ní Kano primary kíní ni mo máa lọ private school ni mo máa lọ ń bẹ̀ so bàtà wá sí Abẹ́òkúta náà ni ọwọ́ mi ò tètè gbàtà wá mi tó tètè wọ́n tó fi mí ti primary 1 wow so school mi really slow gan and so from there a lot of things happened and then go to the pé mo wá sí Èkó ní 1999 mo wá sọ́dọ̀ mom sí mi so gba tí mo sọ́dọ̀ mom sí so mi tún tètè wọ school náà mi tètè wọ secondary school mo ti ṣe tán ní mo ti ṣe primary 6 tán bẹ́ẹ̀ l'Abẹ́òkúta so gba tí wọ́n tún wá mú wá so mo ṣe wá wọ secondary school ní 2001 so 2001 ṣá mo wá wọ secondary school ní State High School Alimosho. So mo ṣe tán Mọ̀ṣọ́ ni mo ti wá ṣe secondary school kó tó rí pé mo lọ ṣe WAEC mi ṣá ní Pápálàntó High School. You know, from there, you know, a lot of things happened, you know. Ṣé tẹ ọ̀rọ̀ school yẹn mi tẹ̀ fẹ́ máa rántí, ó ní one particular person tí mo rántí ọ̀rọ̀ school yẹn. Kí ló ṣẹlẹ̀? Yeah, but mo ti forgive mommy. So, ìgbà tí mo ṣe tán secondary school. Okay. Mo wá fẹ́ no mi ò tí ṣe tán. Okay. Mo fẹ́ ṣe WAEC mo wá lọ bá daddy mo wá lọ bá ẹ̀gbọ́n wọn sí mi kan l'Abẹ́òkúta so nígbà tí mo wá lọ bá wọn wá ní okay so ọkọ wọn ti wá sọ fún mi ọkọ wọn lówó gan so ọkọ wọn ti wá ní má worry má rìn lọ sí university mo máa ṣe WAEC mo máa ṣe gbogbo ẹ̀ wọ́n ti sọ everything ìyàwó wọn dẹ̀ ń gbọ́ o so wọ́n wá ní okay tó bá ti di lọ́la àwọn máa fún mi ní owó WAEC kí n lọ register okay so nígbà tí wọ́n á dàrọ̀ ọjọ́ kejì tí mo fẹ́ máa lọ mo ní mo ti fẹ́ máa lọ wọ́n wá ní okay àwọn ni mọ́mí máa attend sí bí ìyàwó wọn ṣe sọ fún mi pé wọ́n dádì kan sọ tó wọ́n lánàá ni o kò sọ wọ́n lọ́wọ́ dádì o mo dẹ̀ wo dádì dẹ̀ jókòó ẹ̀wọ̀n mọ́mí dúró bẹ́ẹ̀ àti wọ́n dúró báyìí dádì dẹ̀ jókòó sẹ́ mo dẹ̀ wojú dádì jíjọ dádì ṣe báyìí you know kò sọ wọ́n lọ́wọ́ dádì o wọ́n kàn ń tàn ẹ̀ ni o so tó bá ti wà lọ́wọ́ wọn má worry bọ́n máa ṣe gbogbo but leave wọn tẹ promise for now wọ́n kàn máa fún ẹ lówó WAEC yẹn wọ́n ṣáà fún mi 7,000 owó WAEC 5,000 owó mọ́tò 2,000 so I feel so bad then mo ṣáà lọ ṣe WAEC mi sanwó WAEC but at least I thank him for doing that alone for me you know so a lot of things happened but aṣáà dúpẹ́ títí aṣáà fà lọ kó tó di pé mo kọ́ sọ́wọ́ bàbá Joshua. So bàbá Joshua náà dẹ̀ ṣe dáadáa kọ́ ló máa fọ̀rọ̀ kébi tó wà so òun náà ṣáà mi support WAEC mi náà gbà yẹn mo ṣáà ṣe WAEC mi aláyé mo fẹ́ máa padà lọ sílé wa kí n máa padà lọ sọ́dọ̀ mọ́ sí ní Yaba láláyé bá lò lọ ibì kankan ó lọ ibì kankan kẹ̀ ó ní láti máa lọ that was 2020 that was 2003 so 2003 mi ṣáà bá fa at the end of the day ó ṣáà lọ ṣe introduction ìgbà tẹ́mi sí wá padà sọ pé mi ò fẹ́ mọ́ mo ti decide pé mi ò ṣe mọ́ mo kàn sá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mọ́ sí mi kan náà again tí wọ́n ti wá sá lọ sọ́dọ̀ mọ́mì wá ní o ti lóò fẹ́ mú ní mi ìfẹ́ gbọ́n mọ́ sí mi ẹ̀gbọ́n wá ó ṣáà fẹ́ mú ní mi ò fẹ́ mọ́ sí ó lè wá dúró tì mí lọ́rùn ìyá wa máa wá bàbá Joshua máa wá tó bá ti kúrò mi iṣẹ́ ní island ó ti ṣiṣẹ́ àwa wá sí Èbúté Mẹ́ta ní Abúlé Ọjà àwa dúró sẹ́nu gate mo sì gbọ́ ẹ̀gbọ́n ọmọ sí wa ní wo ló wà bẹ́ẹ̀ ó dúró dé ó ga o so èmi ṣáà lè mi ò ṣe mọ́ because mo ti make up mind mi kò kọ́ pẹ́ ẹ̀ báyìí láàrin 1 month náà ló fi máa ń wà o mo kàn discover pé mo ti lóyún ni mo jẹ́ á nìyẹn ẹ̀gbọ́n ọmọ sí mi ẹ̀dẹ̀ ni ọ̀hún ní gbà wọ́n ní ò ní níbo ò lè ṣe oyún eléyìí láyé kò bọ́ láyé mọ̀mí sí ṣàdúró tì mí lọ́rùn mo wá bẹ̀rẹ̀ sí ní lọ mú oríṣiríṣi pé ẹ̀yin ọmọdé ń gbà yẹn náà mi ìdánmú iṣẹ́ ọmọdé náà bí 21 years so mo ti dàgbà náà mo ti bàlágà so mo ṣàbà fọmọ ní mi ò ṣe mọ́sẹ̀ ọ́ ní àná ó máa padà máwọn ẹ̀yẹn ṣàṣekó ẹbí wọn wá nìyẹn tó wá ṣe introduction mo wá tún fi kóra mi padà lọ sí ọ̀dọ̀ wọn tí lórí pé Joshua ṣáà ti bẹ̀ wá sínú from there a lot of things happened mo ṣí cartoon tèmi náà mo bẹ̀rẹ̀ sí ní ta mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú buns máa ń ṣe pastries so pastries àwọn èèyàn máa ń supply àwọn èèyàn wọn máa lọ gbé lọ sí Kẹjà so àti ẹ̀rọ Ọlọ́run ti bless máa ń ṣe business láti lẹ̀ o so máa ń ṣe ìyẹn bẹ́ẹ̀ so ìyẹn tí mo wá ń ṣe sorry yeah thank you
kí mi náà mú kọ́. Can we go? Yeah. So àtìlẹ̀ mo ṣáà ti máa ń ṣe business. So nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe bonds àwọn èèyàn máa supply àwọn èèyàn. Kó tó wá di pé flour wọ́n ń gbà yẹn. Èlò náà ni flour ń gbà bí àpò kan bí 4-5 or 6,000 la máa ń ra àpò kan gbà yẹn. So mo kàn decide pé mi ò tún ṣe iṣẹ́ pastry mọ́ ni. So ọjọ́ kan mo kàn jókòó ni mo bá ń jẹ mo wá ṣe àsáró kan. Ọlọ́run bless mi mo mọ̀ ń jẹ́ sè. So mo wá ṣe àsáró kan. So mo wá ṣe àsáró ni mo wá sọ fún bàbá Joshua pé mo dẹ̀ lè máa ṣiṣẹ́ oúnjẹ yìí o. Mo dẹ̀ lè máa ṣiṣẹ́ oúnjẹ yìí. Ó wá ní o lè máa ṣiṣẹ́ mo ní yes, and he's a kind of person tó yẹ pé ó máa ń support yẹn. Ó ní ó yà kò sí problem bá ti lè ṣe. Mo ṣe ní àmì ìdára lówó lọ́wọ́ bí mo ti pé mo ní láti yáwó. Wọ́n á já owó lọ́wọ́ ọ̀rẹ́ bàbá Joshua gbà yẹn náà. Ìyẹn náà ti dolóògbé sí kọ́lọ̀ fọ́rùnkẹ́ yẹn náà. Richman kọ́lọ̀ fọ́rùnkẹ́. So mo wá lọ bá Richman mo ní Richman kan yá mi lówó. Richman ní èlò ló ní ìdí mo ní ló bá yá mi ní 500. 500 naira. 500 naira. Richman yá mi jọ yẹn. Wọ́n yá mi 500 naira ni mo ṣáà lọ ra ṣu gan wọn púpọ̀ ń gbà yẹn mo ra ṣu ìyá bàbá Joshua ata ló ń tà so ìyẹn ti fún mi láta mo ti tún gbogbo ẹ̀ pọ̀ mo ṣáà ṣe it was so nice ẹsẹ̀kẹsẹ̀ mo yẹ ti ta iná ń jọ yẹn mo make it 2,500 naira. Ní first day mo make 2,500 so 2,500 mo yẹ yọ 500 naira ní bá lọ bá Richman ó yá ẹgbẹ́ owó yín tẹ̀ yá mi. Just like that. So mo yẹ fi 2,000 naira bẹ̀rẹ̀ sí ní ṣe business yẹn so from àsáró mo wá tún mú ẹ̀wà alágbàdo wọlé so bẹ̀rẹ̀ sí ń ta ẹ̀wà alágbàdo àwọn tó mọ̀ mí lálẹ́mọ̀ṣọ́ tí máa mọ̀ mí nǹkan tí mo sọ so later àwọn schools wọ́n wá bẹ̀rẹ̀ sí wá bá mi pé kí n máa supply wọn ní oúnjẹ so mo tún ṣe mú jollof rice morning so mo máa ń ṣe half bag of rice every day so 33 drikers ló wà ní half bag of rice so for you to know that I know what I'm talking about so mo máa ń ṣe half bag of rice every day àsáró ẹ̀wà alágbàdo jollof rice so lọ́gbà tó wá di lọ́sàn àwọn big boys so máa wá bá mi gbé kí n máa ṣe fried rice now mo ti ṣe mú fried rice wọn nìyẹn so ọwọ́ ọ̀sán àwọn big boys so máa wá ra fried àti big men àwọn kan máa wá ra oúnjẹ mi láti Agége ní mo dẹ̀ wà lálẹ́mọ̀ṣọ́. wọ́n máa drive wá ra oúnjẹ lọ́dọ̀ yín. àwọn ìyàwó ilé máa wá sọ́ngbà yẹn pé ọkọ àwọn máa ní pé káwọn lọ ra oúnjẹ tiẹ̀ mi sílẹ̀ kó tó tán tó máa fi di 4 aago 4 oúnjẹ ti tán o lè rí oúnjẹ kankan mọ́. Oúnjẹ yẹn máa da gan gidi gan nìyẹn. ẹ wá mọ tó wá fún ni. Kí ni. Ọlọ́run bí tọ́lọ́run bless mi dé because Ọlọ́run bless me honestly. Mo wà láàárín àwọn olóúnjẹ bíi 6 oríkòríta 3 ni mo wà ìkan wà báyìí ọ̀nà kan lọ báyìí ọ̀nà kan lọ báyìí ọ̀nà kan lọ báyìí ọ̀nà kan lọ báyìí so ọ̀nà 4 ni so àwọn gbogbo tí ọ̀nà yẹn lọ làwọn olóúnjẹ wà ń bẹ̀. Oúnjẹ wà ń bẹ̀. So táwọn ọmọ wọn bá ti dé oúnjẹ mi náà mo wá jẹ. Àwọn ọmọ àwọn olóúnjẹ yẹn náà ọ̀dọ̀ yẹn náà máa ti wá ń ra oúnjẹ. Ọ̀dọ̀ mi náà máa ní ọ̀dọ̀ mi náà oúnjẹ ìyá Pọ́lì náà máa ń pè mí ìyá Pọ́lì. Yes, ìyá Pọ́lì please guys watch out for ìyá Pọ́lì watch out for it. Ìyá Pọ́lì food vendor online is coming soon o a máa fà á jábù jẹ gan. Watch out for ìyá Pọ́lì. Really àwọn èèyàn sọ pé bí ẹ ń bu nǹkan kan sí. Ẹ máa wá gbọ́ ọmọ ìkéré ni mí gbà yẹn I was about 21 to 22 mo ti bí Joshua so mo sì kéré. So kí ló ń jẹ́ mi ò mọ̀ nǹkan tó ń ṣe but Ọlọ́run kan bless mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe báyìí Ọlọ́run máa bless mi. Oúnjẹ yẹn jẹ yín lọ́wọ́ gan. Jẹ mi lọ́wọ́ gan but kò sí nǹkan tí má dẹ̀ ń ṣe náà mo máa ń ní ọ̀tá ń bẹ̀. Torí ológo náà ni ogun máa ń tẹ̀lé. Wọ́n máa ń dìde ṣáá ni so ìgbà tó máa di 4 kò wá sí mi ní ẹni bó ń jẹ mi mọ́ ó kàn di all of a sudden oúnjẹ mi kò wá lọ mọ́ tó wọ́n máa fi di bí aago 6 mo ṣe máa tanná sóúnjẹ ó máa fi di mo máa ṣe ti ṣe fáwọn èèyàn lóúnjẹ àṣé pé wọ́n ti lọ mú nǹkan mọ́ nǹkan sọ Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní Ọlọ́run wá fi hàn mí ní pé àwọn ẹni báyìí ló ń ṣiṣẹ́ báyìí àwọn tàjọ ń ta oúnjẹ yẹn àwọn tàjọ ń ta oúnjẹ ní àwọn ni àwọn àgbàlagbàdẹ ni wọ́n àwọn náà ṣiṣẹ́ yẹn bọ́n ṣe ju ọ̀tá mi lọ́fà ń gbà yẹn kọ́lọ́n máa fọ̀run kẹ́ bàbá Joshua bàbá Òjò kọ́lọ́n fọ̀run kẹ́ wọn máa yẹn try pastor ni wọn. Àwọn kan olóhùn ló ń ṣe ìgbà táwọn kìnìyàn ṣẹlẹ̀ so before kíní yẹn tó ṣẹlẹ̀ ó lọ́mọṣẹ́ kan mo lọ́mọṣẹ́ bíi 6 tó ń bá mi ṣiṣẹ́ so ọmọṣẹ́ mi yẹn ọkùnrin yẹn ṣẹ̀ṣẹ̀ dé ni kò sí jù bí 17 years lọ so wá fẹ́ àṣe ẹ̀wà ìkòkò orin 16 ní ìkòkò orin yẹn size yẹn àwọn tó bá mọ oúnjẹ wọn àti mọ̀kọ́ tí mo sọ size 16 so bá yẹ gbé kòkò orin yẹn bọ́lẹ̀ bá ṣe ní ẹ̀wà kíní láṣẹ ẹ̀wà alágbàdo ó ṣẹ̀ṣẹ̀ fine wọ́n sọ fún àwọn ọmọọṣẹ́ mi méjèèjì pé kán lọ gbé sọ máa ti aṣọ bọ́ handle yẹn láti gbé ni ẹ̀mí yẹn kàn sọ pé má yẹ kán gbé ìwọ ni kó lọ bá wọn gbé
mo ní kíkan dúró mo ní kíkejì fà so bí yẹn ṣe ní kí o fà báyìí ó ṣí dà lẹ́nu Ọlọ́run ló ní kó má dà sẹ́sẹ́ ọmọ ọlọ́mọ àtèmi náà. Ẹ̀wà alágbàdo gbígbóná lórí iná tá a ṣe gbé lórí iná Ọlọ́run ló yọ mí lóyè mo ní hey bàbá Joshua bàbá Òjó kọ́ ló ń fọ̀rùn kẹ́ máa yẹn like mi gan máa yẹn wá wọ́n wá gbàdúrà pastor ni wọ́n ṣàn gbàdúrà lórí ibi tí mo ti máa ń dáná yẹn because family house bàbá Joshua ni mo ti ń dáná yẹn yes ibẹ̀ kọ́ ni mo ń gbé because a nílé tiwa bóyá we fall straight to that street. Ẹ̀wà yẹn dànù. Ó dànù Ọlọ́run ló yọ ọ̀tá mi so a lot of things bẹ́ẹ̀ mo ṣì kí ló ń jogun kí ló ń jàdúrà mi ò dẹ̀ really gbàdúrà náà púpọ̀ ń gbà yẹn náà but Ọlọ́run fún mi ní grace máa ń rí ọmọ kékeré ara yín tọwọ́ yín kan jí síṣẹ́ yẹn ó ti sàn so wọ́n ní one particular woman tó àwọn àjọ fèsì ibi tí mo ti máa ń dáná because ọmọ supply mi lọ sọ́jà ọmọ supply mi ní everything ni tí máa ń lò ní títí contain tomato ọmọ wa kó gbogbo ẹ̀ wá bá yín iṣu mo ti ní mọ́lá tí máa pè lókè odò tó máa gbowó ti bọ̀ everything àgbàdo ọmọ supply mi lọ sọ́jà táwọn èèyàn dẹ̀ máa ra gbogbo ẹ̀ tó máa jẹ tán. wọ́n máa jẹ tán so nígbà tó wá di mo ṣáà máa rí pé woman yẹn ó máa ń wú a máa mú mi lójú máa wò pé kí ló ń ṣe eléyìí tó máa mú mi lójú èmi àwọn ògbà bí ẹ ṣáà lọ máa bá mi ra magí iyọ̀ lọ́wọ́ ẹ̀ at least kí n máa lù kí n máa ṣe máa support ẹ̀ àṣọ ló wà lọ sọ fáwọn èèyàn pé ike tí mo fi ń fọ di Joshua òun ni mo fi ń dáná fáwọn èèyàn ìbí sẹ́pẹ́ mi ò ń gbé Josh mi ò ń fọwọ́ kan Joshua dẹ̀ tó tóbi gan kékeré mi ò ń gbé mo wá rí tírín gbẹkú báyìí so mi kì í gbé Joshua so ìyá bàbá Joshua ló máa ń tọ́jú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn èèyàn máa wò pé kí ni ìyẹn ṣàtì ẹ̀ lọ bó ṣe díjọ́ kan nìyẹn bó ṣe ta ọ̀tá mi ní ọ̀fà yẹn gbà mo kàn lójú oorun mo kàn rí pé mo lójú oorun yẹn mo ní mi ò ṣiṣẹ́ oúnjẹ mọ́ mo rí ẹni tó ṣiṣẹ́ yẹn mo ní mi ò ṣiṣẹ́ mọ́ mo yẹ jí sáyé nìyẹn gbà tí máa fi jí it was around 7:30 to 8 mo dẹ̀ ti máa ń dé láàárọ̀ 6:37 ni máa ń dé ọjà ni máa ń dé shop so gbà tí máa débẹ̀ gbà tí máa jí nǹkan ní mi ò ṣiṣẹ́ mọ́ ni so ìyá bàbá Joshua wá pè mí pé kí ló ṣẹlẹ̀ àwọn ò rí mi mo ní mi ò ṣiṣẹ́ oúnjẹ mọ́ iṣẹ́ oúnjẹ ṣe lọ́kàn mi nìyẹn wọ́n lè ti prepare everything mo ní mi ò ṣe mọ́ so gbà tí mo wá ṣe pé mi that was 2006 so mo kàn ní mi ò ṣe mọ́ mo yẹ stop iṣẹ́ yẹn nìyẹn. o ṣe stop iṣẹ́ very lucrative business. bí mo ṣe stop ẹ nìyẹn so mo peace of mind mi ni ó wà very important o àti tó bá yẹ kí mo ṣe ń ṣe bí àwọn ọ̀tá mi gan bóyá mi bá má sí láyé báyìí so better kí n stop ẹ so mo kàn rí wípé kò pẹ́ bí after like 6 months or so mo kàn rí pé this particular woman ló ti gbé gba oúnjẹ yẹn ló ti ń ta the same thing ló ń ta Ọlọ́run wá bless oníkálukú lọ nǹkan tó bá kò rí nǹkan mi ta lẹ́yìn àsáró yẹn kò dẹ̀ ó máa ń rà mọ́ lórí gbámọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà ni etiquette kò kí ń tà. kò kí ń rí ta bó ṣe máa ń tà ń gbà yẹn kò lè dàbí láyé. kò lè dàbí torí ẹ̀ tó bá fẹ́ kọ́pì èèyàn wo bí a ṣe ó bá ṣàyẹ̀mú o kàn lè déédéé kọ́pì èèyàn. ọ̀rọ̀ oúnjẹ tẹ́sọ̀ yìí because food business is one of the most lucrative businesses you can ever think of especially bóyá kàtọ́ pé lẹ́kọ̀ọ́ àwọn èèyàn máa jẹun tó ń jẹ yẹn bá wá da ó ti ṣóyèrè irú àwa ti fún lọ́rọ̀ báyìí ibi taste yẹn la máa wá lọ ibẹ̀ ni mo ń lọ so ṣé ẹ ní plan a ti padà bọ̀ nínú ti Nollywood o torí I'm just reflecting on ọ̀rọ̀ tẹ́sọ̀ yẹn sìn náà tó jẹ́ pé Ọlọ́run ti bá yín gbèdébi tó dé yìí àdúpẹ́ fọlọ́run ṣé ẹ ní plan láti padà sínú food business yẹn torí it's a very good business ẹ dẹ̀ ti ní big brand yín sìn so if you eventually go into it pẹ̀lú brand yín sìn ó máa kẹnu plan. I don't want to anyway let's keep our fingers crossed ká dẹ̀ fi sọ́wọ́ Ọlọ́run because ṣe ra àwọn èèyàn ṣe rí spiritual kò sí anybody tó lè pa èmi mọ́ Ọlọ́run nìkan ni kò sí torí nǹkan tójú mi ti rí sẹ́yìn kò sí ẹni tó tún lè kò sí because tí máa sọ́n sí pé nǹkan báyìí mo fẹ́ ṣe tó máa fẹ́ lọ double cross èèyàn ẹ get so whatever you want to do is that you keep it to yourself or you hand it over to God so let's just keep our fingers crossed because àwọn ẹni bí wọ́n ti pọ̀ jù lórí online báyìí kọ́ ló ń ṣàánú wa. Now báwo wá ni journey yín ṣe wá from food vendor tẹ́ ṣe wá wọnú Nollywood industry. Nollywood it's another story entirely so nígbà tó wá di 2007
èmi àti bàbá ọmọ mi àṣà ní clash so oníkálukú separate so mo wá ń gbé lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan mo scott pẹ̀lú ẹ̀ but ó ti wá ń wù mí ní 2007 yẹn kí tó kí mi àti tó separate tí mo ti sọ pé mi ṣiṣẹ́ oúnjẹ mọ́ so mo ti wá ní nǹkan tó ń ṣe English so máa lọ sí ọ̀dọ̀ ẹ̀ no a kàn máa lọ ṣe rehearsal English ni so a máa ṣe rehearsal lọ́dọ̀ ẹ̀ so ìgbà tó máa di pé àwa separate finally so ní 2009 mo wá ń gbé lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan so ọ̀rẹ́ mi yẹn ni mo wá ń sọ létí ẹ̀ pa ó mi kì í máa act wa nǹkan so ìyẹn dẹ̀ ní okay ní pé ó kàn mention pé áfíìsì Mr. Afisọwọ́ àti Mide Martins ò jìnnà síbí báyìí náà pé bí a kò lọ síbẹ̀ ó ti tán mi ṣe lọ rẹ́gísítà sí ọ̀dọ̀ Mr. Afisọwọ́ nìyẹn tí mo wá bẹ̀rẹ̀ sí ṣe rehearsal bẹ́ẹ̀. Shout out to àwọn ọ̀gá wa Afisọwọ́, shout out to Mide Martins. Shout out to them, yeah. So mo ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣe rehearsal bẹ́ẹ̀ nìyẹn. Ibẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ professionally. Yeah, professionally. Okay. Yeah, that was 2008. 2008. Okay. Yeah. Time kan ṣe àwọn movies like Ọmọ Burúkú. Ọmọkọ́mọ. Yeah. Then ẹ tún wá ṣe ọkùnrin. Ikú lọkùnrin. Ẹjọ́ ọkùnrin ó ń ṣe kú o. Ikú lọkùnrin. Ọkùnrin ikú ni wọ́n. Obìnrin gangan ni kú. Kí ló ṣẹlẹ̀? Wọ́n máa ṣàkárà wa. Okay. Now, àwọn movies yẹn. Báwo ni story writing yẹn ṣe wáyé? Báwo ni casting ṣe wáyé? Because you acted with the great Odunlade nínú Ọmọkọ́mọ. Ikú lọkùnrin. Okay, Ikú lọkùnrin. Yeah. What was the experience like working with people like that? Nígbà yẹn gbàtà ẹ ṣe wọ ní industry. Another story entirely. Time wa. Ní time ìgbà tí mo join Mr. Afisọwọ́, another story entirely. Tó fi di pé mo tún wá di producer, another story entirely. Okay, so mo ṣe rehearsal lọ́dọ̀ wọn, you know. So mo kàn ṣe di ìjọ kan. So fẹ́ máa tó lọ bẹ́ẹ̀ so that you understand. I'm a pick hello. Yeah. So ma tó wá di ìjọ kan, a wá lọ location. Ó wá ní PM kan. I don't want to mention his name. She must say she wants to look at me. Bí a mo ṣe máa rántí, I don't know. So ọ̀gá mi ní PM kan gbà yẹn. So wá wà ní location. So bàtà wá wà ní location. Ní wọ́n wá ní ẹ lọ ra oúnjẹ o, but a ti fẹ́ shoot. À ń shoot ní La Veronique. Okay. Ẹ ṣáà mọ̀ La Veronique. Ọkọ Aunty Mercy gbà yẹn. So a ṣáà ń shoot níbẹ̀. Ìyẹn ló tẹ́ wọn. So bọ̀dá wọ́n wá sọ fún wa pé ẹ lọ ra oúnjẹ o, but a ti fẹ́ lọ shoot. Inú Màgódò ni kò sí oúnjẹ ń bẹ̀ o. Ṣèmi ṣáà débi tí mo ti fẹ́ róúnjẹ. A ṣáà róúnjẹ. You know, nǹkan tó fi train wa ni pé tó bá ti rí senior ẹ̀ wà á kúrò wà á fún láyè àbí kó dìde fún nǹkan tó fi train wa ni. Máa pa àwọn àgbàlagbà ni. You know. So gbàtà wa fẹ́ róúnjẹ èmi ṣáà mo ti àwọn senior kan wá dé. Àwọn náà fẹ́ róúnjẹ mọ́nà mọ́mì ẹ kọ́kọ́ ta tiwọn èmi ṣáà sọ bẹ́ẹ̀ fún wọn yẹ pé ta tiwọn. So that was 2008 o. Okay. So nígbà tí mo wá ń ṣe yẹn bí PM yẹn kàn ṣe wá ní ẹgbà kí ni wọ́n tún ṣe dúró ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n kí ló ṣe bẹ́ẹ̀ ó tiẹ̀ kúkú wà important location yóò wà important má wọlé mọ́rin. Shout out to brother mi Tunde Dixon. Shout out to Tunde Dixon. Tunde Dixon ni what you mean ọjọ́ kò síwájú bọ́ọ̀sì mi lè gbàgbé máa rántí nǹkan o ọjọ́ kò bọ́dá yẹn ni what do you mean kí ló mean pé kó wà important. Ṣé bẹ́ẹ̀ náà lè sọ pé tó bá ti rí àwọn senior kó máa respect àwọn senior mo rí látẹ̀kan òṣè ló ń sọ fún ọ pé kọ́kọ́ tá ń jẹ fún àwọn ọ̀wọ́ náà ó dúró síbẹ̀ yẹn kí ni kí ni mo kọ́ wọn pa àwọn senior ni má sọ bẹ́ẹ̀ mọ̀ pé kó wà important location yìí má sọ bẹ́ẹ̀ tí ọmọ kan tó máa dì lọ́la ni kálẹ̀ gbọ́n mọ̀ kan máa sọ̀rọ̀ bá wọnú bọ́ọ̀sì àṣàkóra wọnú bọ́ọ̀sì. Shout out to Feishara Azan. Ó jí ní o ẹni tó bá ti Feishara ti pẹ́ o. Really? Feishara Azan ti pẹ́ o. Feishara jókòó sí orí ẹsẹ̀ mi. Àti wá move mo dẹ̀ ń sun ẹkún sí ara ṣe Feishara Azan. Feishara ṣàwọ̀ pé kí ló ṣẹlẹ̀? Wọ́n ní àṣàbá kí ló ṣe yín? Ẹ ń sweat ni ẹ ń sunkún. Mo ní ó ṣe ẹ̀mọ àwọn ẹkún kan wà tẹ̀ ní sun jáde. Tẹ̀lé ṣe ẹkún yẹn kàn ṣe para. Tí bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ẹkún ẹ̀ lè bẹ̀ mí o kò ní já. Wọ́n ní ẹ má sunkún mọ́ náà ẹ má sunkún mọ́ ní kan kìlọ̀ ṣé kò tó ń sọ fún yín ẹ wà important ẹ má worry. Gbàdá adé location náà bá ní kí everybody bọ́ọ̀lẹ̀ sọ Feishara ti bọ́ọ̀lẹ̀ Feishara wá lọ bá Mr. Afisọwọ́ yẹn ọ̀gá mi wípé ṣe láǹtí àbí àwọn àsùnkún wọn mà dákẹ́ wọn ní kí ló ṣẹlẹ̀ wọn ní àyàn kan pé PM yẹn ló sọ pé wọn wà important pé yẹn ló ń dùn wọn lọ́ fi sunkún látàárọ̀. Mo ṣe nípa lọ pè mí wá nìyẹn ọ̀gá mi wá ní kí ló ṣe yàtọ̀ sunkún mọ́ náà ní wọn mi ò wà important location wọ́n ní mi ò wà important location yìí ọ̀gá mi ní ó dẹ̀ má bínú ó wà important mi ìbá dákẹ́
ọ̀gá mi ní màá lù ẹ́ o mo ní kó dákẹ́. tàbí lẹ́yìn tó bá ti bẹ̀rẹ̀ kí lójú. mo wá lù ẹ́ o mo wá ní ọ̀dà mo ti gbọ́ mi ni mo ti gbọ́. so nígbà tí mo wá délé mo dẹ̀ tí wọ́n máa ṣe nǹkan fún mi spirit mi tó bá táìmì tó bá máa ń láì kí wọ́n ṣe nǹkan fún mi kó dùn mí torí gbà yẹn spirit mi máa ń high mo délé ní òṣùpá yẹn wá rán mo kọ̀ kọjú sóṣùpá lẹ́yìn mo ní ìwọ Ọlọ́run wọ́n ní mi ìwọ wa important bí sí mo wà ẹ̀ tó wọ́n máa fi tó oṣù mẹ́fà padà tí ń gbẹ́nu wọ 2009 mo tó wọ́n máa fi tó oṣù mẹ́fà ìwọ Ọlọ́run tí ò bá dá mi lóhùn nǹkan kọ̀ọ̀kan mo fẹ́ kó jù sí ṣàdúrà mo fẹ́ kó jẹ́ pé ní ìmọ̀ kó mọ̀ wá important sí mi ìfẹ́ mọ bóyá fẹ́ sọ́sẹ̀ òṣù yẹn ràn gan it was so bright. bàbá mi mo ṣàkàmọ́ra nígbà tó mo ṣàn lọ rí azam lọ rí ẹ̀sà sọ́bọ́ lọ́hún ṣe máa bá mi ṣe tó máa ń gbàdúrà mo yẹ pàdé ọ̀rẹ́ mi kan nìyẹn òyìnbó ni bóyìnbó yẹn ṣàṣe béèrè pé what do you do nǹkan bá ṣe ṣàṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn bí yẹn ṣe fún mi lówó ni ìbòyìí kan fún mi $1 million nígbà yẹn ni. 2009. Wow, $1 million was a lot of money. bóyìí fún mi $1 million ni. Tí mo gba $1 million báyìí. Ìgárá importance yẹn dé ẹ̀fẹ̀ dárọ̀. mo ní láti wúkọ́ káńkàn mi clear kẹ́rì kí lè sọ̀rọ̀ yìí dáadáa. so bóyìí fún mi $1 million báyìí mo náà pé ìwọ lóhùn ṣe. mo pe ọ̀gá mi nìyẹn after like mo kọ́ wò pé mo fẹ́ ṣe náà mo fẹ́ ṣe production mo kọ́ pọ̀ ọ̀gá mi ní ọ̀gá Mr. Fiso yes sir ṣe wà ní ọ́fíìsì ọ̀nà àwọn àlà ọ́fíìsì ok bá nídà bá lọ bá wọn pé mo ń bọ̀ o ṣùgbọ́n ọ́fíìsì wọn jìnnà síbi tí mo ń gbé so mo ṣáà lọ bá wọn ọ̀gá mi wá ní kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ rí mi fúnra ọ̀gá mo fẹ́ ṣe production ni ọ̀gá mi fẹ́ ṣe production ẹ mọ̀ kọ́lẹ̀ máa ń ṣe yẹ̀yẹ̀ but this time around it was very serious mo ní bẹ́ẹ̀ ni fẹ́ ṣe production wọn á ní ok ṣo ti ready mo ní mo ti ready ṣo ní story mo ní mi ò ní story mo ní mi ò ní story mo fẹ́ kẹ́ bá mi generate story àwọn ní okay ọ̀dà jẹ́ kí n pe ẹni báyìí báyìí ẹni tó máa jẹ́ PM yẹn wọ́n wá pé o tó ló máa ń ṣe story má ṣe pé ẹni yẹn nìyẹn ọ̀gá mi dẹ̀ ní ẹni bá mọ̀ wọn ní secret bọ́gá mi ṣe fi fóònù sí speaker nìyẹn pé ẹni báyìí tó mi ti rántí ẹ̀ náà mi rántí orúkọ ẹ̀ pé ẹni yìí àbí bá lòun fẹ́ ṣiṣẹ́ o ó dẹ̀ need a story ṣé àwọn pẹ́ ní ẹ̀dẹ̀ ń sọ lórí fóònù pé kò mọ̀ pé wà ní speaker wípé àbí báwo wọ́n ní àbí bá kan náà àbí bá àti jìnnà dùn tó fẹ́ ṣe sọ àdẹ̀ ní ó dẹ̀ need a story fẹ́ ká ṣe screenplay ó ní ẹjẹ́ ìbéèrè lọ́wọ́ ẹgbẹ́ ló ti fẹ́ rówó ẹ má yẹ káwọn ọmọ kan máa tàn yín o bí ó fẹ́ máa dà yín láàmú ara mi tutù sára mo ní wọ́ọ́ lọ mo dẹ̀ gbójú sókè báyìí ọ̀gá ní ṣáà máa wọlé ó ṣáà ti lóhùn ready ìgbà oníkà mú fún kìnní kan ẹ ṣáà sọ fún bí a Saturday mo lọ rí wọn Wednesday so a ṣáà pàdé ní Saturday yẹn mo ṣáà ń wò ó a ṣe story ṣe gbogbo ẹ̀ so story yẹn ló wá bí ọmọkọ́mọ. story yẹn ló bí ọmọkọ́mọ. ṣé wàá mọ tó wá fọ́nì tí mo fẹ́ ọ̀rọ̀ yìí sọ ni pé nígbà tí a wá ṣe tade location mo make sure wípé ẹni yìí ló ṣe production manager mo make sure pé ẹni tó ní mi ìwà important location yìí ló wá máa wá ń jí mi ní yàrá tó máa ní àbíbá mo dìdí gba yàrá mi ní hotel àbíbá àti ìwọ làwọn actor dúró dé ìwọ là ń dúró dé òun ló handle location ọlọ́run dẹ̀ tí wàá bá mi ṣe èmi ni first ọmọọṣẹ́ tó kọ́kọ́ produce lọ́dà ọ̀gá mi. Really? Yes. ẹ̀yin ni first ọmọọṣẹ́ tó kọ́kọ́ produce lọ́dà ọ̀gá mi. ní abẹ́ àfíìsì ọwọ́ ọlọ́run èmi ni first ọmọọṣẹ́ èmi dẹ̀ tún ní first ọmọọṣẹ́ tí mo kọ́ sọ pé mo fẹ́ ṣe graduation. Wow. Because 2 years ni mo sign. Thank you. Let me drink water. Thank you. Life yìí ṣá. First ọmọọṣẹ́ tó kọ́kọ́ ṣe graduation. Tó kọ́kọ́ sọ wípé ó fẹ́ ṣe graduation. Tó kọ́kọ́ sọ pé ó fẹ́ ṣe graduation lọ́dọ̀ àfíìsì ọwọ́. Yes. So nígbà tí mo wá sọ fún ọ̀gá mo fẹ́ ṣe graduation. Mo ti ṣe production first production tán. Okay. So mo wá ní ọ̀gá mo fẹ́ ṣe graduation. So wọ́n wá ní okay. But àwọn senior kan wà wájú ẹ̀. Tó máa kọ́kọ́ ní láti kọ́kọ́ ṣe graduation before you. Okay. Tó bá ń bẹ̀ bí i 4 years. Before so wọ́n wá fún àwọn èèyàn wá sọ fún àwọn èèyàn pé káwọn èèyàn lọ wá bọ̀ yẹn máa ṣe graduation pé junior yìí kan ló ti fẹ́ ṣe graduation yìí so kẹ́kọ̀ọ́ kan àwọn méjì wá sáré ṣe tí wọn èmi wá ṣe tèmi ní 2 months after ṣe get so bí ọ̀rọ̀ ọmọkọ́mọ ṣe wáyé nìyẹn. kí experience lórí set yẹn with ọ̀rọ̀ tẹ́ sọ pẹ̀lú production manager yẹn torí life yìí èèyàn kì í underestimate anybody. Bẹ́ẹ̀ni. Anybody could become anything. Yes. At any time. Yeah. Now lesson kan ni kíní yẹn kọ́ wa tíyàn bá rí yàn lẹ́yìn èèyàn ẹ má máa jẹ́ ká máa fojú pààyàn rẹ̀ yes ẹ̀kọ́ kan tó kọ́ wa nìyẹn so moving on
kí ni experience yín lórí set yẹn ẹ mọ̀ playing a major role in a movie báwo ló ṣe lọ. Nígbà tí mo ṣe ọmọkọ́mọ yẹn ọ̀gá mi ní ṣé wàá lè ṣe wàhálà yìí ṣó lè sáré ṣó lè pariwo mo ní máa ṣe sẹ́ẹ̀ mo ní máa ṣe ìnáṣẹ́ script gan ìbílẹ̀ kì í ṣe lead role àwọn ni àbí wàá jẹ́ kí èèyàn báyìí ṣe mo ní àánú ìwọ̀n ọmọ tójú mi orí kí n tó kówó ìjọsà ẹ má wọrí mo máa ṣe sẹ́ẹ̀ iṣẹ́ ìdẹ̀ máa lọ ẹ má wọrí so bí ọ̀gá mi ṣe allow mi nìyẹn bí ṣàṣì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn it was in fact àwọn gan wọ́n give kudos fún mi pé you try it bó tẹ̀ ẹ́ pé òun mi padà gbogbo àwọn tí mo lè bá ṣiṣẹ́ they all did well they acted so well and all they were friendly it was because mo gba 1 million yẹn báyìí mo kọ́ fún ọ̀gá 800,000 nígbà yẹn mo kọ́kọ́ kólẹ̀ pé ká fi ṣiṣẹ́ mo fi kó 800k lẹ̀ so being a producer tó bá ń sọ pé òun sọ̀rọ̀ production sí àwa kan ti ṣe àti ṣe when it comes to pé production èèyàn kówó lé lórí gangan báyìí mo kólẹ̀ in fact mo ní láti sọ èèyàn kan tí wọ́n sọ lára àwọn ọ̀rẹ́ mi kan tó jẹ́ senior mi tó wá jọ ọ̀rẹ́ mi nígbà yẹn ó wá lóun rò wípé marketer ló kówó lẹ̀ fún mi mo ní èmi ni mo kọ́kọ́ kó owó mi lẹ̀ marketer ò kówó fún mi ṣe fíìmù rí o first production like then èmi mo kólẹ̀ 800k ni mo kó fọ̀gà pé ẹ gbà. So now ẹ jẹ́ ká wá bọ́ sí ikú lọkùnrin kí ló bí èwo ni ikú lọkùnrin èwo ni kí wọ́n sọ̀rọ̀ lẹ́nu. Ikú lọkùnrin after my graduation mi ṣàtọ̀ fọ́gà mo fẹ́ ṣiṣẹ́ mi and I want to handle it by myself and so I ṣe story so bàtà yẹ story tán àti pé ká ti ṣe casting mo wá lọ bá ìkan lára àwọn lead actor tájọ fẹ́ ṣiṣẹ́ kan bí a sí wọn bí 7 scenes ṣá but mi àti Bọ̀dọ̀dún ni a jọ ṣe lead role so ẹni tó wá fẹ́ ṣe the other scene mo lọ kó lọ bá mo kó 80,000 cash nígbà yẹn 2010 I mean 2011 ní 2011 so mo ṣàkó 80,000 naira cash mo kó sí poly bag gbé lọ mo lọ bá wọn ní Dilavero sorry mo lọ bá wọn ní Nagoya hotel ní Magodo ní Ìṣẹ́rí mo lọ kówó yẹn lọ bá ẹni bá kúnlẹ̀ sórí ìkúnlẹ̀ kò tí actor yẹn kò tí mi ṣe gbà $2 nìyẹn bá kúnlẹ̀ bá ń bẹ̀ wọ́n with 80,000 ó ṣàdàkú 100k ló máa gbà mo ní ẹ gba 80,000 yìí lọ́wọ́ mi ẹjọ́ sí yìí náà 7 cents ní 6 cents ní gan ni pé bí àdéhùn lè wà nú ẹ̀ kó fi jẹ́ 7 nínú àwọn àjọpọ̀ ọ̀rẹ́ wọn wá ní gbogbo ìlọ́wọ́ ẹ̀ ó ti wà lórí ìkúnlẹ̀ láti bí how many minutes now gbà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ kúnlẹ̀ bí i 15 to 20 minutes tí mo bẹ́ ní. Wow. Wọ́n bá ṣàgbà nígbà tó ń gbà wọ́n ní ó sì ń jẹ mí lówó o wọ́n ní àmì ìjẹyìn lówó mọ́ ẹjọ́ nítorí Ọlọ́run so bàtà á dé location Bọ̀dọ̀dún God bless Bọ̀dọ̀dún. Shout out to Odunlade Adekola. Shout out to him honestly. So Bọ̀dọ̀dún àti wà lọ àbí ti sanwó fún Bọ̀dọ̀dún àwọn alájọ fẹ́ 3 days la fẹ́ lò lórí sí la fẹ́ bá mi lò yes so 3 days as at then bọ̀dá mi ti ń pa wọ́n ti ń gbowó gan but èmi wá lọ fi 130,000 bẹ̀ wọ́n mo tún lọ kúnlẹ̀ ni mo lọ bẹ̀ gbogbo wọn ni wọ́n ṣáà ní àìwọ̀ kò sí problem ṣáà gbà tí bàtà wá dé location àti mi àti Bọ̀dọ̀dún ti kọ́ wá àti one part sàwọn lọ lé so but the other actor wá dé nígbà tó wá dé tó wá gbọ́ pé ẹ̀yàn ìpẹ́ òkè ta ló wà lórí sẹ́ẹ̀tì tó ṣe róòlì wọ́n ní ẹni báyìí báyìí mo yẹ gbọ́ nìyẹn mo yẹ change ẹ̀ fún mi nìyẹn ẹni tó ti gba 80,000 wọ́n change ẹ̀ fún mi ni pé àwọn pé máa fáwọn ní balance àwọn tó kù pé tí màá bá wọ́n lè ti ṣe one scene 1 or 2 scene wọ́n ti wọ continuity wọ́n ṣe change ẹ̀ fún mi ni pé lájẹ́ àwọn máa gba balance àwọn mi wọ́n ń bẹ̀ wọ́n ni ọ̀gá mi ò tiẹ̀ dá ọ̀gá mi ara ń wò mí báyìí àwọn ò tiẹ̀ dá sẹ́wọ̀n pé mi sí ni mo fẹ́ handle fúnra mi because mo ní láti jẹ́ kó fún mi ní opportunity yẹn kí lè experience it's an experience for me. Bẹ́ẹ̀ni lè máa ṣe gbogbo ẹ̀ fún mi. tẹ́ bá bẹ̀rẹ̀ lè mọ̀. You understand? òun ló jẹ́ òun ara àwọn kan tó ṣe fún mi nígbà yẹn tí àwọn actor yẹn ṣe ó build me today ó jẹ́ kí n mọ̀ nípa production ló jẹ́ kẹ́ strong as a producer in industry. as a producer you know. kò kí n ṣe nǹkan kékeré. so I have to learn lè máa ṣe gbogbo ẹ̀ fún mi. so mo ṣàní ọ̀dà ẹ̀ má wọrí. so bó ṣáàyè lọ bá bọ̀dá yẹn bá bẹ̀ bọ̀dá yẹn dẹ̀ wọnú mọ́tò wọ́n dẹ̀ ń lọ mo ní láti pín èèyàn kan pé kó sáré fún mi 20,000 yẹn dẹ̀ mo fẹ́ fi parí iṣẹ́. after 10 years ti ṣe one scene on drive off. Ọlọ́run mo ṣáà ní pé kẹ́ni yẹn jòkó sáré pàmì kó 20,000 fẹ́ fi parí iṣẹ́ mo sì fún everybody lówó kíkọ́ fi gbé àwọn owó oúnjẹ àbọ̀ àwọn balance nǹkan kan 20k. bí mo yẹ sáré lọ gbà lọ́wọ́ ẹnìyẹn bá bẹ̀rẹ̀ sí lé mọ́tò mo bá lé mọ́tò ẹ jọ sá owó yìí rè owó mi lè ever gbàgbé àtúnyẹ̀ mi bọ̀dá yẹn
kọ́ máa bínú bí wọ́n tó máa ń wo kíní I don't know ẹni àti wọn àti ẹ̀rí lè rí ọmọ àmọ́ mo bá bẹ̀rẹ̀ sí ilé wọn at the end of the day wọ́n yẹ gba 20,000 ní náà ṣíṣe wá parí iṣẹ́ mi nígbà tó wá di ọjọ́ kejì tí bọ̀dọ̀ ọjọ́ kẹta tí bọ̀dọ̀ ọdún náà tó wá padà wá tán wá ṣiṣẹ́ ìyẹn kú lọkùnrin ni mò ń sọ yìí o bàtà wá lórí set bọ̀dọ̀ ọdún wa ní kí ló ṣe é ọmọkọ́mọ làwọn ti wà wọ́n wọ ọmọkọ́mọ náà wá ń pè mí kí ló ṣe ọmọkọ́mọ mi ní ẹ má wọ mo wà okay ọmọ ìwà ti dáadáa lánàá náà bọ̀dọ̀ ọdún ni wọ́n ti dáadáa lánàá wáyé tó ń ṣe báyìí ó ti stress mi gan because mo fẹ́ fáwọn èèyàn lówó oúnjẹ mo fẹ́ ṣe ẹsẹ̀ mi lówó kankan lọ́wọ́ mọ́. Concentrate. You know, I wasn't bọ̀dọ̀ ọdún ni àwọn ṣe dáadáa lánàá ó yá kí ló ṣe bọ̀dọ̀ ọdún wa mú mi wá ọkọ́nà wọn ni kí ló ṣe sàn kó tó ṣówó ni wọn ni bẹ́ẹ̀ ni owó ni sá pé gbogbo mo ti fún everybody lówó yọkọ báyìí gbogbo wọn ni ẹ̀dá má worry èyí ló need wọn ni pé mo ti máa rí 20,000 wọn ni 20,000 ṣé àwọn wọn náà 30,000 mo lọ fi bọ̀dọ̀ ọdún lè lọ sínú mọ́tò wọn lè kó 20,000 fún mi. Mo dẹ̀ báyìí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ bọ̀dọ̀ ọdún má jẹ́ kéde bọ̀dọ̀ má wọlé ṣàgbà ó láì bó ṣe ń hàtì náà ó dẹ̀ wá ń dọ̀ mọ́ náà I'm distracted nǹkan bọ̀dọ̀ wọ́n ṣàfẹ́ help yín kẹ́lẹ̀. bọ̀dọ̀ ọdún God bless you. Amen. Tí máa ti rántí gbogbo kìíní yẹn ní gbogbo ọjọ́ báyìí ọkàn mi máa ń ṣàdúrà fún yín God bless you for helping me during that time honestly. Because for nǹkan tó ń ṣe yẹn. Iṣẹ́ yẹn máa break. Acting yín gan ní top notch torí ọkàn yín kò papọ̀ sọ́nà kan. Ẹ̀kọ́ kan ni kìíní yìí ń kọ́ wa. God bless you. Amen. Ẹ jèrè àwọn ọmọ yín o. Amen. You know what it èmi máa appreciate little things. Kò ṣe little things o. It was actually a big thing. Kí A-list actor. Yes. Kó wá support èèyàn dé level yẹn lórí set. Honestly. Ẹlòmíì ò tẹ̀ rí ti ẹ̀rù ó bá ṣe dáadáa ò bá máa ṣe dáadáa. You know. Ẹ̀ ń wá emotional èmi gan mò ń feel ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Ẹ jèrè àwọn ọmọ yín. Àmín. Ikú ò ní pa yín o. Agbára Ọlọ́run ẹ máa gòkè sí ni. Àmín. Ẹ máa gòkè sí ni because nǹkan tó ṣe fún mi yàn yẹn no wọn up till now wọn sọ wọn gbá kọ́bọ̀ wọn béèrè but àwọn ọmọ nǹkan táwọn ṣe. Wọn ò dẹ̀ sọ fún anybody kọ́nà yẹn lọ́ ti ṣoore yẹn tẹ́nìkankan ò rí wọn. Up till now. Ló fi dá kí wọn máa ṣe dáadáa. Ọlọ́run. Ó dá kí wọn máa ṣe dáadáa gan o. Torí dáadáa tí èèyàn bá ṣe òun náà làwọn èèyàn máa sọ. Wọ́n máa sọ nobody is perfect. Nobody is perfect. Yes but jẹ́ kí dáadáa yẹn máa pọ̀ ju burúkú tó máa ń ṣe lọ. Kò kí n ṣe kán kóyàn mẹ́wàá papọ̀. Ọlọ́run. Kóyàn mẹ́wàá kan wá sọ̀rọ̀ burúkú pa èèyàn kan. You know. Ẹni yẹn ò dáa ni. So he did well. Thank you. He did well for me. Wow. Thank you so much. So àtìgbà yẹn báyìí production mo yìí tí wàá ṣe ikú lọkùnrin báyìí. So ẹ dábàá wo ikú lọkùnrin yẹn gan. Ẹ máa rí pé bọ̀dọ̀ ọdún carry me along gan. We acted so well. Àwọn náà carry me along. Àwọn kan bá mi ṣe ginger mi gan. Mo really ṣe wípé o ṣe dáadáa ní ọmọkọ́mọ yẹn mo rí ẹ mo wo fíìmù ẹ̀ náà. O gbọ́dọ̀ tún ṣe dáadáa lélẹ̀. You get káwọn èèyàn tún lè mo ṣe lọ bóra báyìí bọ̀dọ̀ ọdún kan kò gbà kí ló tó lọ bóra. Kí ni nǹkan tó kí ló àwọn kan wo ló ṣẹlẹ̀ tó surround the decision yìí láti change. Bí mo ṣe lọ lókè èṣù ni iṣẹ́ àwọn ẹni bí ni iṣẹ́ èṣù ni. Ẹ̀yin kọ́ lẹ lọ ra cream lọ́jà fún ara yín ni. Ọlọ́mọ ẹ̀ka ẹ ṣèyàn ọlọ́mọ ẹ̀ka ẹ mọ̀ pé nígbà míì tí èṣù bá ti rí ògo yẹn tó ń wo ibi tó ń lọ ok má dẹ̀ máa wá nǹkan kan gbélé lọ́wọ́ wọ́n ṣe gbé cream lé lọ́wọ́. Ẹ wo my skin was glowing as in mo lọ bí kan mo fẹ́ ṣe video shoot musical video shoot kan àbí pààlà yìí máa ń sọ musical kan a ti ṣe rehearsal ẹni tó fẹ́ play lead role wọ́n ti mú nígbà tá a dẹ̀ dé location nígbà tí director rí mi director dẹ̀ sọ wípé èmi náà máa lò torí skin mi nígbà yẹn tó ń dán tó ń shine. Wúndíá ni táìtù kìíní yẹn wúndíá èmi náà mú tá a dẹ̀ ti ṣe gbèfà ẹni tó mú ṣe nìyẹn bẹ̀rẹ̀ sí ní sunkún director ni mo tún wá ṣerun tó wá fine nígbà tí mo ṣe ṣerun yẹn ìjọ́dẹ̀ lèmi fẹ́ jó mbẹ́ ọmọ yẹn fi replace bẹ́ẹ̀ mi ṣe replace yẹn nìyẹn ṣé tí pé ṣèṣù wàláì. But sincerely speaking kémi náà sọ from my own perspective bàtàwà náà dé industry 2010 11 12 àrìnpàdé lórí sẹ́ẹ̀tì àjọṣe àwọn iṣẹ́ kan gbà yẹn ti kú pàǹgbà yẹn. Okay. Ṣé mo gba timing yẹn yeah 2011 ni mo bẹ̀rẹ̀ sí lọ ń ṣubúra ni mo change tán 2011 ni. Yeah 2011 yẹn náà pé 2011 náà ni pẹ̀lú big vibe àjọṣe àwọn iṣẹ́ kan so bàtàwà di mo wá sọ fún crack pé baby fine gan gbà yẹn
Gba yẹn beauty yín tún jáde gan ó fine gba yẹn náà. Ṣé nígbà tí mo bóra yẹn kò dàbí ṣé mo pé skin tí Ọlọ́run fún yàn kò lè ó ti dààmú ẹ ó mọ nǹkan tó fẹ́ fi ṣe bẹ́ẹ̀ kí ni mo lè bóra yẹn fún báyìí gbogbo àwọn fans mi dẹ̀ wọ́n lè lọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó love me genuinely wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí you are talking from experience and so from one point wọ́n lè lọ bẹ́ẹ̀ so Ọlọ́run tí wọ́n máa ń fún mi sign pé lọ stop bóra yìí mi ò mi ìdáhùn gbogbo ẹ̀wọ̀n náà lápá yìí àwọn àpá yìí sìn ara sign ni. Okay, now ẹ jẹ́ ká proceed because professionally nínú industry wa ẹ máa rí pé a lot of people skincare and all of that ni everybody ń lò at a point tí àwọn èèyàn bá ti ní owó àwọn èèyàn máa ń like tendency máa wà pé àwọn èèyàn máa ń change skin wọ́n máa ń change look wọn advice wo lẹ lè fún àwọn èèyàn both in the industry and outside the industry normal everyday people nípa skin àti kíyàn fi skin ẹlẹ if you are going to take care of yourself àwọn nǹkan wo lẹ fi pé yàn lè ṣe judging from your own experience even spiritually gan o ẹ sọ̀rọ̀ yẹn sìn pé even spiritually but ẹ change skin yẹn a lot of things yìí. ó change number one ṣẹ́rí skin èèyàn Ọlọ́run ti dá mọ́yàn ó ti mọ ibi tó fẹ́ dé fún ẹ ó ti mọ nǹkan tó fẹ́ fi lò ẹ́ fún ló ṣe fún ẹ skin yẹn ló ṣe rí bẹ́ẹ̀ èèyàn dúdú kóró ṣí wà èèyàn tó ra dúdú níwọ̀nba wà èèyàn tó brown wà ìwọ wá from dúdú kóró ṣí ó lọ bó ó sọ̀rọ̀ ẹ di ṣàkì you know so definitely ṣàkì tó lọ bó yẹn àtọ̀ ní nǹkan tó máa attract spiritually kò lè mú nǹkan gidi dáadáa bẹ́ẹ̀ yẹn wá. Like ìgbà tí ó wà ní nígbà tó wà bẹ́ẹ̀ ni gbàgbé ó bá lọ bo tán kó ní ẹ ó ṣe ra bẹ́ńsà ó ṣe ra bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ńsà tó ra yẹn bóyá kí lórúkọ truck ló yẹ kó máa lò sí. bóyá jíwa ló yẹ kó so wà lọ ra bóyá torí pé o bóra tó lọ ra bẹ́ńsà so spiritually ó máa affect kò dáa as for ó lè já fún àwọn kan but for the choosing ones kò dáa ìwọ tọ́nà fẹ́ lò kò dáa fún pé kó lọ bóra then tó máa jẹ́ pé o wá fẹ́ fi skin yẹn lẹ̀ kó máa dán àwọn nǹkan tó máa lò lélẹ̀ wà lọ get cream tó bá tiẹ̀ lára mu ṣọ́ra àwọn cream kan wà tó bá ti bẹ̀rẹ̀ sí nílò tó ti ń bọ́ sí kò mọ́ àwọn kan tó ti ń bọ́ sí caramel from caramel ó ń lọ sí shiramel from shiramel wo before strawberry wà á máa ṣí lọ wà á kàn máa rí pé bó ṣe ń ṣí lọ yẹn ó máa bẹ̀rẹ̀ sí ní white ni kúkú dúró sórí cream tó máa jẹ́ kí skin yẹn dán ó dẹ̀ máa ní láti lo supplement yẹn ló máa ṣiṣẹ́ láti inú síta ló máa jẹ́ kó glow wọ́n máa jàtọ̀ ni in fact right now gan tí máa rí lórí screen tí máa rí àwọn èèyàn tó bá pupa lórí screen mi kì í I'm sorry to say ní wọ́n kàn wọ́n pé ṣé tí máa rí àwọn èèyàn tó dúdú báyìí inú mi máa dùn máa wo fíìmù yẹn so àwọn kan tó gbọ́dọ̀ wà máa scrub wà máa jẹun tó dáa wà máa jẹ́ ká àwọn èèyàn máa bully ẹ̀ wọ́n bully mi náà wọ́n bully mi lórí set bá máa ní iná ìwọ ṣe wá dúdú báyìí wọ́n máa wá náà fún ẹ kiri ni so gbogbo bully yẹn náà pẹ̀lú nǹkan tó yẹ kí èèyàn náà tún lọ. So at what point lẹ wá decide pé let me go back to my normal skin. ẹ mọ̀ pé tọ́lọ́ máa fẹ́ lò ẹ̀ wà kò sáwọ́nù wà á fà ìjáde á lò ẹ̀ nígbà tí ó máa di 2023 bí mo ṣe lóyún nìyẹn. 2011. Yes. 2023 ẹ maintain ẹ bẹ́ẹ̀. Look, for over a decade ni mo fi bò náà. Whoa. Kí yàn bóra over a decade. owó bọ́ngálò kan lèèyàn ti lọ. ẹ máa bọ̀rọ̀ yìí. You know, so nígbà tó wá di 2023 Ọlọ́run mo wá lóyún ó bless me with another baby boy mo ṣe lóyún nìyẹn. So mo lóyún mo tẹ́ bá wà ní oyún kò sí nǹkan tó fẹ́ ṣiṣẹ́ lára yín so mo ṣáà ìgbà ká mo bímọ nìyẹn so mo bímọ tán skin wa fine ó dúdú Adunni Ade shout out to Adunni Ade yes Adunni Ade ṣe wá kí baby mi nìyẹn wá kí mi lé Adunni ṣe rí mi ní wọ́n look at your skin leave your skin this way look at you are too beautiful èèyàn tó ṣẹ̀ṣẹ̀ bímọ mo bímọ lánàá ó ní mo beautiful lẹ́nu ẹnu mi ṣì wú wọ́n ní àsìkò fọwọ́ kan skin yẹn mọ́ fi skin yẹn lẹ̀ tó bóyá sọ fún mi nìyẹn máa ní mo ti gbẹ̀mí náà lẹ́sẹ̀ tí ń rò pé mi ní fọwọ́ kan mọ́ wọ́n ní kí n fílẹ̀ pé kí n má fọwọ́ kan mọ́ lórí it's fine it's nice sọ Ọlọ́run ṣàfihàn ẹnu Àdùnní ṣáà bá mi sọ̀rọ̀ kí n má bóra mọ́ so bí mi ṣe lo cream mọ́ yẹn
So mo wá feel báyìí báwọn kan ṣe bẹ̀rẹ̀ sí ní bully mi ni. She used to be very fine. Ọlọ́run mẹ́tọ́ lọ fẹ́ tó fìyà jẹ. Àṣé kò tiẹ̀ lówó lọ́wọ́. Àṣé kò tiẹ̀ ṣe kíní. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní bully mi. Àwọn ẹ̀ wá ṣá. Àwọn ẹ̀ wá ṣe. Ó ṣàṣe gbogbo ẹ̀. Mo yẹ ṣe bọ́sítà ni mo ṣàṣe fídíò pé ẹjọ́ nítorí Ọlọ́run. Mo ní mi ò lo cream mọ́. Ṣọ́run èèyàn ni. Is it that you accept me like this? As time goes on, wọ́n máa accept ẹ̀ pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n máa adjust. Bẹ́ẹ̀ni. So mo ṣàyè sọ fún gbogbo wọn ni ṣé àwọn family mi náà èmi náà gbìn ìbora mọ́ ẹ ṣàfilẹ̀. So mo bẹ̀rẹ̀ sí ń lo supplement, mo bẹ̀rẹ̀ sí ń jẹ ṣára. Ẹ wá maintain ẹ padà. Rẹ̀ maintain ẹ padà. Ever since mo dẹ̀ ti wá maintain ẹ, honestly speaking, gbogbo àwọn fans mi tí mo ti lose lọ́pẹ́, they started coming back. But the reason why táwọn ṣe bá mi, táwọn ṣe delete mi, táwọn ṣe unfollow mi, táwọn ṣe ṣe fowó, àwọn kan ní òun tẹ̀ detest mi débi wípé òun ò fẹ́ wo fíìmù mi. Ó lọ fà o. Ó lóun fẹ́ wo fíìmù tó máa ṣe rí nínú fíìmù wọn ní kan yọ kọ́kọ́ gbé kúrò. Wọ́n á ní pé I appreciate ẹni ẹ̀dẹ̀ appreciate mi pé for that decision that you made, keep on ẹni ẹ̀dẹ̀ fún mi lówó fún mi 500,000. Wow. So ọ̀rọ̀ tẹ́ sọ yìí wà spiritual o. Spiritual. So in the space of that 10 years, 1 decade yẹn, Ọlọ́run ló mọ nǹkan tí. A lot of things síyàn ti sọnù. It's just a lesson going out to everybody. Just a lesson. Máa wò pé o fẹ́ máa torí pé kámẹ́rà kò lè irọ́ ni leave it. Jẹ́ kó máa dán, máa lo oògùn, máa lo àwọn supplement tó dá wà tó bá ti ń lò wá máa rí. A lot of people copy ni most of people máa ṣe àyàn kan ṣe àjẹkẹ́bẹ̀ náà follow ẹ̀. Yes, copy. So now ẹ ṣe movie kan. I was on that set too. Ẹ ṣe nǹkankan ẹ ṣe àwọn kankan lórí set yẹn. Dorothy's Doom. Dorothy's Doom. So ẹ ṣe nǹkankan lórí set yẹn. Wọ́n wò pé bàtàyé tí wá di ayé big screen cinema àwọn nǹkan tó ń ṣe ní big screen nísìn ẹ ṣe nínú movie yẹn ní time yẹn you know acting with someone like Joseph Momodu. Shout out to Joseph Momodu. You guys did a very deep romantic scene in that movie. Kí ni inspiration behind the storyline then going to that extreme? Okay. Although iṣẹ́ yẹn ò tí jáde. Dorothy's Doom. Watch out for Dorothy's Doom. So, Sherry, a lot of things. Tó bá ti wo movie yẹn, no matter what you ṣe nínú ẹ̀. Then as an actor, you have to be versatile. Kò túraká. Jẹ́ kó rí ẹni ní another dimension. You know? So, nǹkan tí mo fi wò pé let me just do something different. Ṣùgbọ́n gbà tọ́lọ́run tún máa mú mi tọ́lọ́run yìí sọ fún mi wípé ìwọ ọmọ ìṣẹ́ nǹkan tí mo fẹ́ kó ṣe ọ̀tọ̀ ni kí ló tún lọ ń ṣe gbogbo nǹkan kan máa lọ́mọkùnrin máa kí sọkùnrin kiri báyìí fún báyìí torí nǹkan tá a ṣe kò ṣọ̀rọ̀ kissing lásán kò yé balẹ̀ bára alájọṣepọ̀ rárá o but really everything was just real. It was so real but reason tí òṣè tí ìjáde náà nígbà tí Holy Spirit tún sọ fún mi wípé nǹkan tó ń ṣe yẹn kò bá lànà Ọlọ́run lọ. Ṣé mo rán ẹṣẹ́? Òun ni ò tí jẹ́ kó tí release fíìmù yẹn. Kò sí tó ṣe o. Kò sí tó ṣe fíìmù yẹn. All because nǹkan tí mo ṣe ń bẹ̀. Ẹ jẹ́ ká let us keep our fingers crossed. Yes, keep your fún movie yẹn Dorothy's Doom. Yes. Mo mọ̀ pé a ṣáà jáde. Ó máa jáde lágbára Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kó jáde. Àmín. I can't wait. Mo ti bẹ̀ Ọlọ́run tí kò jọ kó dáríjì mi lórí ẹ̀. Kó tẹ̀lé kó bá mi release ẹ̀ kó jọ. But executive producer mi mo reason to hold on to it. Executive producer, please release this film. Release it now. This film will go places. You will make money with this film. Amen. Ó máa ní àlùbáríkà lágbára Ọlọ́run. Amen. Láti 4 years ago ẹ jọ. But camera ta ló ń bẹ̀. Ẹ mọ̀ pé mi I love good production. I love good productions. Yeah. Production mi máa ń fẹ́ ṣe kó top notch ni camera. Tẹ́bá ṣe yọrí 4 years ago mo ti yà ẹ máa rò pé cinema camera ni mo lò síbẹ̀. Ẹ jọ ṣé ń gbà tẹ́yìn shoot àwọn scenes kankan. Ara bọ̀dá ò ní. Àwọn èèyàn máa bá wọ pé irú fíìmù wo ni à ń sọ yìí gan. Joseph Mohammed Joseph ni. Jinad. No do this for me. See now. Ó máa ṣe aṣọ báyìí. See now. See what you have cost. Bàbá ti dìde. Olóhùn àti pẹ̀lú obìnrin yẹn rí. Lọ sí level yẹn rí. Ó dẹ̀ fara ṣiṣẹ́ fún mi, honestly. Èmi ẹni tó máa give mi, tó máa ń pèsè iṣẹ́, èèyàn tó yẹ kó mọ̀ kó lè fún mi ní nǹkan tí mo fẹ́ ni máa ń pèsè orí set mi.
That is how I work. Ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa fara ṣiṣẹ́. Tẹ́ bá rí fíìmù tá à ń sọ yìí. Ẹ jẹ́ ká ní sùúrù kí fíìmù yẹn jáde. Ẹ máa wá rántí interview yẹn máa àwọn people sọ bẹ́ẹ̀ o. Advert a post lórí YouTube lásán. Advert fíìmù Dorothy's Doom yẹn ó wọ over 500,000 views. Over 500,000 views. Advert alone. Wọ́n kàn ju clip kónkóló. Ẹ wo, we are waiting. Executive producer ẹ jọ Ọlọ́run ní bá ti ń jẹ o. Kí ló dé ẹ dín fóònù bẹ fíìmù yẹn jẹ wá gan. Thank you, executive producer. Only you are the one. Jinad mo kó ló lè bá mi handle iṣẹ́ ìwọ ló lè ṣe tó dẹ̀ máa ṣe dáadáa tó lè gbéṣẹ́ yẹn fún mi gbà yẹn. Wow, we are waiting. Yeah. So in the course of your career. Àjọ ṣiṣẹ́ náà ṣẹ́yìn náà ẹ̀yin náà ṣe ni. Àjọ wa fíìmù tí mò ń sọ yìí ṣe àná à ń dúró mi ní sọ jù bẹ́ẹ̀. Producer, executive producer ẹ jọ ẹ̀bẹ̀ lábẹ́ o. Ẹ jẹ́ kí Dorothy's Doom ẹ jẹ́ kó jáde o. Ẹ̀bẹ̀. So now in the course of your career, ẹ ti fún wa ní 1 or 2 challenges, challenging experiences that you face. But ẹ fún wa ní ìkan tí tẹ́ bá rántí tí ẹ kì í lè gbàgbé mọ́. Practically the most challenging experience yín tó jẹ́ pé tẹ́ bá rántí báyìí ẹ máa pè bóyá in the industry ni bóyá outside the industry ẹ fún wa ní 1 or 2 ká fi learn. Ó pọ̀ mélòó lèèyàn fẹ́ rántí mélòó ó pọ̀ ó mi lè ká tán. Ẹ fún wa ní 1 or 2. Challenging. Tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn ẹ lè gbàgbé mọ́ láyé. Okay, irú ti bọ̀ lọ́dún yẹn sìn. Ẹ pé good side of it. Yeah, I love that. Yes, so. Lóbi lákẹ́ máa ṣe dáadáa. Ó dẹ̀ jẹ́ kí n wá emotional. It shows that I can never forget it. I will never forget it. No. Tó bá lè ṣe burúkú sí mi náà, mi ṣe ní gbàgbé mi. Èmi ò ń gbàgbé nǹkan. Mi ò ń kọ̀ǹpútà lórí mi. Màá tún fún ẹ date. So, bí ẹ̀kọ́ náà wà tó dùn mí gan-an, tí ìyẹn náà dùn mí, ẹni yẹn tó ṣe fún mi náà, Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ kọ́ lọ́n bá fi ọ̀run kẹ́ wọn. Ìyẹn náà dùn mí, ó gbómi kọ́ lọ́n dáríjì, ó gbómi jẹ́ lójú mi gan-an. Kí ló ṣẹlẹ̀? Okay, kí ló ṣẹlẹ̀ náà? Wọ́n pè mí, actor yẹn kọ́ pè mí, producer yẹn kọ́ pè mí pé òun fẹ́ kí n wá bóun ṣe. Impromptu ni, job ni. Gbàṣà kàṣọ ṣáà narrate story fún mi, ìwọ ló máa play by ẹni tó fẹ́ lò kò ráyè wá nǹkan kan. Gbàṣà kàṣọ, mo ṣì gbá ìpínlẹ̀ sí mọ́tò lọ́wọ́ mi. So mo ṣáà pé taxi ṣáà gbé mi lọ síbẹ̀, mo pe ọmọọṣẹ́ mi náà yẹn náà tẹ̀lé mi lọ. Nígbà tá a débẹ̀, mo ti débẹ̀ láti nǹkan bíi tó 11. Mo ti tètè débẹ̀. So mo débẹ̀, mo bá director náà, mo direct yẹn, mo bá wọn bẹ̀, mo bá everybody, mo ṣáà kí everybody kí ló ṣẹlẹ̀ àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ 2, 3 o'clock mo ti ṣe make up, mo ti ṣe gbogbo ẹ̀, kí ló ṣẹlẹ̀ aago 3, aago 4. Ẹni tó wá náà mo ṣáà wọn gbọ́ tó wọ́n sọ pé wọ́n ń dúró dé èèyàn kan táwọn ẹlẹ́ni tó ń dúró dé bá lọ bá producer lóhùn wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí director, kí ló ṣẹlẹ̀. Sọ́gbà tí ẹni yẹn máa dé ló bá di actress mi bá ṣàrígbọ́n ní ẹni yẹn ti bọ́ sórí set ó ti ń ṣe róòlù mi lọ. Character tó ń pè yín fún. tó ń pè mí fún gangan. Ẹlòmíì ti ṣe ó ti ń ṣe lọ. Bá ní bá bẹ̀rẹ̀ sí ní bá lọ bá producer ní ń gbọ́ wọn understand o nǹkan kan ṣẹ́yìn àti director ń jà ní mo ní mi àti wọn ò jà ṣe bẹ́ẹ̀ ṣàríwá tá à ń ṣe yẹ̀yẹ́ látàárọ̀ ó ní pé wọn lọ change ẹ o kọ̀ọ̀kan pé but kí ní sùúrù pé máa ṣe another role ṣáà tún sùn síbẹ̀ ìjọ kejì so mo wá ń gbọ́ tí director yẹn wá sọ pé àṣàbí bá ṣì wà lára rẹ̀ àbó ti lọ ṣáà mo wá bọ́ta mo ní àmọ́ ṣì wà lára rẹ̀ o kọ̀ọ̀kan ní àwọn rò pé ó ti lọ ni àmọ́ ṣì wà lára rẹ̀ àwọn ni pé mo ní àwọn ni mo máa ṣe force nǹkan àwọn ni kẹ alẹ́ làwọn máa tó ìyà so mo ṣàwọn àmẹ́gbà tó wá tó di alẹ́ nìkan bíi ọ̀lẹ́ ni mò ń lọlé nìkan bíi 9 mo ti lọ ẹni lọ wọṣọ mo ti wọṣọ 10 ti lù àtúndórí sẹ́ẹ̀tì ẹni kan má tún ṣe shoot mi báyìí kan tún gbé náà lọ sísàlẹ̀ pé ìsàlẹ̀ yẹn náà ti fẹ́ 11 gbá wọn fi lọlé. lálẹ́ tí ò sí mọ́tò lọ́wọ́ yín báyìí. tí mo dẹ̀ ti ń bí mi mo yẹ bọ́ mo yẹ kọ́ sínú mo yẹ lọ káwọn ẹrù mi ní mo kàn sọ fọmọṣẹ́ mi kó kẹrù mo yẹ rí márùwá kan ní mo yẹ kàn gbé báàgì sínú ẹ̀. So bí mo ṣe wá fẹ́ máa lọ ní director wá ní pé mo need to help with your job. Mo need to help. Bí mo ṣe bí mi nìyẹn mo ṣáà gẹ̀rì mo ṣáà kúrò mi ṣáà délé ní nǹkan bíi 12 òru. Yes mo sunkún wọn nǹkan tí mo rán sọ yìí kò ṣe ẹkún kékeré o ẹkún gidi tó bí èmi fẹ́ bẹ̀ mí pa. Wọ́n fún yín ní owó iṣẹ́ yẹn. Wọ́n fún mi lówó iṣẹ́ but producer yẹn fún mi 20,000 pé owó kí n fi wọ mọ́tò owó mọ́tò nǹkan ó fún mi 20k gbà yẹn. Nígbà yẹn. Bùkọ́ ni súnmọ́ tó wá di later tí
mo wá dé location kan ni actor tó wáyé kájọ ṣiṣẹ́ wá challenge gbà kí ló tí mo lè kúrò lórí set tí mo lè wá ń lọ mo ní ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ má ever challenge mi mo explain nǹkan tó ṣẹlẹ̀ fún wá ní ẹ̀mí bá ti má ṣe bẹ́ẹ̀ wá so ó wá lọ pé producer director yẹn wá pè mí pé ẹ̀mí bá ti má ṣe bẹ́ẹ̀ nǹkan oríṣi táwọn ṣe pé actor mi ni pé àwọn onídìí èèyàn tó máa bá wọn taṣẹ́ mo ní ṣùgbọ́n ẹ wà nínú fíìmù yẹn ẹ sọ fún mi bẹ́yìn gbò taṣẹ́ nìyẹn. Industry. When are you telling me pé nǹkan fúnra yín ò taṣẹ́? I was in them. Mo ní why you saying this to me? Gbogbo àmì ẹ̀ látàárọ̀ ẹ̀ tẹ̀ wá sọ fún pé nǹkan báyìí. Mo tún wá tún dúró di two forces ẹlẹ́fẹ̀ṣẹ̀ ẹ̀ tún ní kọ́ máa kóná kiri tọ́lẹ̀ ní mò ń lọlé. Ọjọ́ kejì. So yẹn really dùn mí gan but anyway mo ti dáríjì wọn àti para ríra àti sọ̀rọ̀ but yẹn dùn mí gan. So kọ́ ló bá mi fọ̀rọ̀ kẹ́ ẹni náà. Industry. A lot of things máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé tí èèyàn bá strong spiritually tí ẹ bá strong àwọn kan máa ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀yin gan èèyàn máa fẹ́ sá lọ ní industry ní tẹ̀ ṣe mọ́. àìmọye àwọn ẹni tó ti dé tó ti láwọn òṣìṣẹ́ tó ti lọ tefetefe but táwọn àtúnṣe wà ń bì so it shows that Ọlọ́run iṣẹ́ tọ́lọ́run gbé fún wa ni. Then at a point in time nínú career yín ẹ tún ẹ bọ́ sí presenter ní Orísun TV the likes of Lateef Adedimeji the likes of Coded. Yeah, Coded now. But Coded be me bang. Okay. Can you experience in working as a presenter on Orisun? Because nígbà yẹn Orisun was the in thing. Everybody fẹ́ wo Orisun with people like you. Àwọn pé àwa tá wọ industry gan àwọn pé àwa gan wá sórí Orisun. We did 1 or 2 interviews. Can you experience in as a presenter working on Orisun? Yeah. Orisun. Ẹni tó ní ni Mr. Kwame. Yeah, Kwame Ronnie. So mo kàn lọ síbẹ̀ náà fún síbẹ̀ as a guest náà ni. Okay. Mo lọ síbẹ̀ as a guest so ẹni tó wá ń direct níbẹ̀ náà ni Mr. So director yẹn ni Mr. Bimbo Ogunsanya. Shout out to Mr. Bimbo Ogunsanya. Yeah, so mo wá ṣetán wọ́n ní you can be a presenter mo ní me. Wọ́n ní you have the voice you can be a presenter pé lè máa ṣe. Mo ní mo ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní àwọn máa kọ́ ẹ̀ wàá ṣe. Mo ní èmi ò lè ṣe wọn náà máa sọ pé ó lè ṣe nǹkan wàá ṣe wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní train wà nìyẹn sígbà tó wọ́n train mi wọ́n mú mi lọ bá Mr. Kwame wọ́n ní okay ó ní camera friendly wọ́n ní mo wà camera friendly mo dẹ̀ tún ní voice tó dáa so bí mo ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn tí mo ṣe bá wọn ṣiṣẹ́ fún mi 3 or 4 years. 3 4 years. Yeah. So di pé mo lọ face career mi fully. Face career nítorí presentation is another ball game entirely. Yeah. Ó ní àwọn kankan tó yẹ pé èèyàn gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ ní flair ẹ gbọ́dọ̀ ní camera friendly face ẹ gbọ́dọ̀ mọ bẹ ṣe fẹ́ navigate when it comes to having conversations and a lot of people máa ní ìgbà yẹn people like Lateef àwọn kan tó fún àwọn Lateef náà tún ní hedge ní time yẹn people like you too ní hedge nínú industry these people àti rí wọn lórísun they have presented programs lórísun and all of that kí ló hard mọ́ as an actor kí ni that phase of your life, career, kilo hard more career in. Yeah, to be confident. I'm not, but me, you are confident, to be outspoken. Okay. Yes, really, it taught me that phase of my life. It taught me another thing entirely. Because authentically, you act the film. Yes. Come out to cut the camera, it means another person entirely, personally. So really. Ó jẹ́ kí n mọ bó ṣe ní ìgboyà láti bá anybody sọ̀rọ̀ láti béèrè question because ìgbà mi kì í lè béèrè question so bá tí Mr. Kwame bá ti wo program mi wọ́n wá ní kó lọ pè mí wá Mr. Kwame náà is the kind of person that wọ́n wà blunt wọ́n máa sọ fún mi pé I don't like what you did there why are you scared why are you wọ́n máa sọ fún mi. And he's a very huge man, tall man. So ìyẹn gan lásán èmi ò fọ́ fún wọn o tó máa ṣe sọ̀rọ̀ náà mo ṣe máa ń wọ̀ ọ́ but this mo mọ̀ pé kò sọ fún mi ò tọrọ ni so màá lọ tún ṣe rehearsal personal rehearsal nlé so kó tó di pé ìjọ kan mo kàn ṣe pẹ̀lú I think I did with Okele mo ṣe ní ó ṣe ní kó pè mí wá ní Jinad I like what you did mo náà ṣé orí ipò fine ni ó ṣe dáadáa náà ó jẹ́ kó mọ̀ ó túraká ó ṣe dáadáa bí mo ṣe ní breakthrough láti bẹ̀rẹ̀ nìyẹn. Okay, as a mother, as an actor in the industry, báwo ẹ lọ́mọ tó ti dàgbà shout out to Joshua Jinad. Àmà ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí bẹ́ẹ̀. So báwo because iṣẹ́ lẹ ṣe. Yeah, thank you. Raising
a big boy to that stage. Thank you. Kò kí ń ṣe nǹkan kékeré. Yeah. I'm a father, so I know what it takes. But erin ló máa bala yẹn sọ erin ló máa ń lọrin set to get. As a woman, you did a perfect job. Thank you so much. Adagba alalubarika báyìí lágbára Ọlọ́run ajere wọn. Àti tàwọn ọmọ tí yín náà. Àmín. Báwo lẹ ṣe ń juggle being a parent àti being an actor? Àwọn time kan máa wà tó yẹ pé ẹ máa need láti lọ sí location. Ẹ máa fọmọlẹ̀ sílé. Location mi lè take you days, lè take you some weeks. Ẹ lè gbọ́ ọmọ lọ, ọmọ máa lọ school. Báwo lẹ ṣe ṣe, from the beginning tó fi di pé, gbogbo ẹ̀ Ọlọ́run ni. Ṣẹ̀rí sọ́lọ́run bá ti wà pẹ̀lú èèyàn, gbogbo nǹkan máa smooth fún èèyàn ni. Ṣẹ̀gẹ̀t so bí mo ṣe rí tọ́ Joshua tọ́ àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ báwo mo yẹ ṣe Ọlọ́run ló bá mi tọ́ Joshua wàláì o bá àrànjú mọ́mọ́ látẹ̀nídọ̀ọ́lá tó wọ́n máa yàyàkuyà ayọ̀ àyàkuyà o bá máa sùn pẹ̀lú ẹ̀ lójoojúmọ́ tó wọ́n máa yàyàkuyà ayọ̀ àyàkuyà ṣùgbọ́n kọ́ lọ́kàn fún yàn lọ́mọ tèèyàn. Ọlọ́run fún yàn lọ́mọ tèèyàn kó fún yàn tọ́. Yes kó wá fún yàn tọ́ so mo believe pé Ọlọ́run fún mi ní ọmọ ó fún mi ní tèmi ni kò fún mi lọ́mọ ó fún mi so tí má ti sọ̀rọ̀ nǹkan yẹn kan fún Joshua ó ti pick man I'm going mo ń lọ bí iṣẹ́ o ṣé ọ̀nà wọn kò sí anybody tó máa fún ẹ lówó lẹ́yìn Ọlọ́run àtẹ̀mí náà èmi máa sanwó school ẹ̀ èmi máa ṣe gbẹ̀ tí má ti pé jókòó tí mo ti sọ so you have to be careful gáàsì kò wà careful pẹ̀lú ẹ̀ mo ti kọ́ ní bó ṣe máa ṣe mo tó bá ti lọ sí school tó bá ti dé tí school bus bá ti drop ẹ̀ á wà nílé á wo cartoon á sùn ó ti mọ everything ẹ̀ máa fi fóònù monitor ẹ̀ tó bá fẹ́ lọ ṣeré lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ á lóun fẹ́ lọ ṣeré máa ti mọ̀ pé ibẹ̀ ló wà so gbogbo kinní yẹn Ọlọ́run ló bá yàn ṣe ọmọ mi ìwà ìwà fílẹ̀ ní èyí tó wà tó gbà àti yẹ àti bàbá ẹ̀gbọ́n wà gan ó máa fi ilé ó lọ nìyẹn fámìlì ẹ̀mí yàrá ṣùgbọ́n ilé ó ti mọ gbogbo planning nobody is perfect Joshua perfect èmi yẹ́ ẹ̀ náà perfect but Ọlọ́run ló bá wa ṣe tó fi dé stage kò ń ṣe mi Ọlọ́run ni mi ì lágbára yẹn rárá because láti tọ́jú ọmọkùnrin mi ì lágbára yẹn Ọlọ́run ni. As in a lot of things tó jẹ́ pé ẹ máa sọ lálàkọ̀kọ́ àṣà gidi ẹ máa tún ní láti reinforce ọ̀rọ̀ yẹn kó lè gbọ́ dáadáa talking from experience kò kí n ṣe nǹkan tó funny rárá it takes a lot then as a parent a lot of things tí yẹn máa fẹ́ ṣe bọ́ ẹ máa mọ̀ pé torí ọmọ yìí torí àwọn ọmọ yìí ẹ ní lè ṣe there are a lot of places tó jẹ́ pé hello there is an offer kíníkan bóyá kí wọ́n travel out àbí ìkọ̀kọ̀ ọmọ yẹn fẹ́ ṣe a lot of times ẹ kàn máa turn down a lot of offers nítorí àwọn ọmọ but òbí tó mọ̀ ni o a lot of àwọn parents mi yẹn ló bá kọ́ pé ọmọ máa take care rẹ̀ ó máa lọ ni so a lot of times ó láwọn kọ́kọ́ jẹ́ pé àwọn ọmọ yẹn máa need the presence àwọn òbí if the parent is not there or if the parents are not there làwọn ọmọ yẹn máa ń take àwọn decisions kan tó máa ń padà tó máa escalate and shout out to my aunt too aunt tí ma fẹ́ travel out bẹ́ẹ̀ aunt mi ni ma sọ fún wọn because ilé wọn náà jìnnà sí wa so ma ní ó wà nílé o mo ti travel o nǹkan kan ọlọ́mọ bá mi yọjú o wọn so shout out to sister mi God bless you. Ó ní agbára gan lẹ́ẹ̀kan mo wá rí i pé spiritually ẹ máa ní vision torí ẹni tí kò bá ní vision tí kò bá mọ nǹkan tí spirituality entails a kàn máa ṣe ó lè máa ṣe nǹkan kan tó jẹ́ pé wrong thing for a long period of time kò wá níwà successful nípa ẹ sọ̀rọ̀ olóúnjẹ délẹ̀ kan yẹn gba yẹn ẹ kéré nísìn ẹ ti dàgbà ẹ ti ní experience gan ní life now spirituality level yẹn tún ti lọ sí another level àwọn nǹkan wo lẹ lè advice àwọn ará ilé iṣẹ́ tí èèyàn bá ń ṣe then àwọn ìgbésẹ̀ kan máa ń wà tó jẹ́ pé Ọlọ́run máa ń fi hàn yàn advice òde lè fún irú àwa báyìí. Okay number one ṣẹ́rí èmi máa ń sọ fáwọn èèyàn ṣẹ́rí spiritual life èèyàn gbọ́dọ̀ joke with it don't joke with your spiritual life because tó bá súnmọ́ Ọlọ́run dáadáa ó máa súnmọ́ Ọlọ́run dé àwọn stage kan Ọlọ́run máa sọ fún yín pé ọ̀nà tó fẹ́ tọ̀ yẹn kò ń ṣọ̀nà bẹ́ẹ̀ ni ó ní láti ṣe mi nípa àfà àbí pásítọ̀ àbí babaláwo lè ríran sí ẹ o gbogbo èèyàn kan ló máa ń rí vision ṣùgbọ́n tó bá súnmọ́ Ọlọ́run dé àwọn stage kan wàá máa rí sign pé Ọlọ́run máa sọ fún yín pé ọ̀nà yìí ò ń ṣọ̀nà ẹ̀ ṣẹ̀gẹ̀t but ọ̀lẹ ló ń ṣe most people tí wọn kì í lè gbàdúrà kan súnmọ́ Ọlọ́run dáadáa ṣe understand so
a spiritual life èèyàn gbọ́dọ̀ tẹ́ gbọ́dọ̀ joke with it èèyàn gbọ́dọ̀ máa gbàdúrà gidi gan ṣé àwọn pé ayé ìgbà tí mo tẹ̀ sọ pé ọ̀rọ̀ oúnjẹ yẹn ayé ìgbà yẹn ó tún sì dá díẹ̀ ṣùgbọ́n sìn àwọn tá à ń sọ yẹn wọ́n ti wà lórí internet so wọ́n ti wà lórí internet picture ẹ̀ gan ò nílò wọn wá ti mú picture ẹ̀ bá ti kọ́pù ẹ̀ ọtún tó bá fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe sí fídíò ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe sí so o gbọ́dọ̀ take your spiritual life seriously. Torí ẹ̀ táwọn ẹlòmíì bá ń wò mí máa wò pa ṣé mo ti gbaṣẹ́ Ọlọ́run ni ṣé mo ti ṣiṣẹ́ Ọlọ́run ni mo á sọ fún wọn pé kò ṣe pé oníkálukú ló ní purpose ẹ̀ ilé ayé ẹlòmíì máa fi pé bí torí pé òun ṣiṣẹ́ acting for example pé nǹkan ọ̀nà tọ́lọ́run ràn òun nìyẹn ọ̀nà tọ́lọ́run lè sọ fún ẹ ó lè ní pé kò kọ́kọ́ yà bẹ́ẹ̀ yẹn náà fọ kò kọ́ gain experience bẹ́ẹ̀ ibi tó ṣe ń lọ ọ̀tọ̀ ni o ó lè jẹ́ pastor àbí àfà àbí babaláwo ló ṣe máa padà yà. She get so spiritual life èèyàn gbọ́dọ̀ take it seriously gidi gan so wọ́n ní èso ti gbẹ́sẹ̀ Ọlọ́run ni bí àbí tọ́lọ́run sì ń darí mi lọ nìyẹn pé kí n máa sin òun kí n dẹ̀ máa jíṣẹ́ fáwọn èèyàn. Lọ fà ó deep. Kò dáṣẹ́ mi dúró kò ní kí n má ṣe business mi kò ní kí n má because mo ń taṣọ náà ìmọ̀ pé mo ń taṣọ so mo ní business tí mo ti ń taṣọ so mo ní business aṣọ náà so kò dá gbogbo àwọn business but nǹkan tó fẹ́ kí n wá ṣe gangan mo ti gbọ́dọ̀ face ẹ̀ mo ti ń ṣe é sìn tèmi náà ti ní peace of mind so èmi náà ti má ti pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run á ti sọ fún mi pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ o ok má worry mo ti bẹ̀rẹ̀ kúrò àbí nǹkan báyìí máa ṣẹlẹ̀ gbàdúrà báyìí o so lára ẹ̀ náà ni pé kọ́kọ́ stop bleaching ó ṣe tó ṣe gan wọ́n fẹ́ gba makeup lọ́wọ́ mi mo ní iṣẹ́ mi ò gbà wọ́n ti fẹ́ gba makeup lọ́wọ́ mi gbọ́dọ̀ ṣe makeup. Yes. Ẹ ń rí i pé wọ́n sọ pé makeup yẹn gan. Kò fẹ́ kí n ṣe you understand so ẹ ti pé kẹlẹ̀ mọ̀ pé ó ti fẹ́ kí n máa go deep into it nìyẹn so èèyàn gbọ́dọ̀ take spiritual life èèyàn seriously. Àwa kan wà tí a kì í kàn kan kún then especially irú iṣẹ́ tá à ń ṣe yìí a lè àwọn ọkùnrin a máa ń ṣe ṣìnà dáadáa ṣìnà kẹ̀dẹ̀rẹ́ ó máa ń ṣi àwọn èèyàn lọ́nà ni then ká tẹ̀ wá take it out of the industry ká gbé sí normal life everyday life everyday people ọkùnrin mi ṣìnà tó ṣe báyìí oore tó yẹ kó ti tẹ̀ lọ́wọ́ for a long time ṣìnà tó ṣe ló lé oore yẹn dànù bẹ́ẹ̀ni ẹlòmíì ò kì í mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò kí ń ṣe kan tó easy o bẹ́ẹ̀ni for example ẹ jẹ́ ẹ má bínú fowó àtọmọdé yín lẹ́nu ó léèyàn kan tí èmi àti ẹ fẹ́ máa date ńgbà kan but Ọlọ́run wá ń sọ fún mi wípé bọ́dì ẹlòmíì ló wà lára rẹ̀ ó gbé orí ẹ̀ sórí bọ́dì ẹlòmíì tó lẹ́ni yẹn bá ti ń sọ̀rọ̀ máa ní tí má ti sùn tọ́lọ́ bá ti fún mi vision ẹni yìí ó gbé orí rẹ̀ sórí bọ́dì ẹlòmíì pé kò ń ṣẹ́ni tí mo lè bá rìn kò sẹ́ni tí mo lè bá ṣe kákan má ṣọ̀rẹ́ ni because ó ń jẹ́ kí n máa mọ̀ wípé irọ́ ló ń pa yes irọ́ lẹni yẹn ń pa later ni mo ṣe wá rí pé irọ́ lẹni yẹn ń pa lóòótọ́. Báwo lẹ ṣe wá. in reality mo mọ̀ á mọ̀ later mo ṣe wá wò pé ó gbé orí ẹ̀ sórí bọ́dì ẹlòmíì definitely irọ́ ló ń pa so nǹkan tó ń sọ kò papọ̀ mọ́ nǹkan tí so èèyàn ń gbọ́ ẹ̀rọ pé tí ẹ máa mo sọ fún yín lẹ́yìn pé tí ẹ bá ti súnmọ́ stage tẹ́ bá ti súnmọ́ lọ́ọ̀dẹ́ stage kan wà á máa bẹ́ẹ̀ sọ Ọlọ́run máa ń báyàn sọ̀rọ̀ ní òwe ni ó máa ń báyàn sọ̀rọ̀ lówe ni. But spirituality yẹn kò kan àwọn ní BBL ẹ mọ̀ pé ayé tàwa ayé àti wà ní era tó yẹ pé some ladies they are not confident with their physical attributes wọ́n máa wò pé okay to boost my confidence ṣé boosting the confidence ni àbí kí wọ́n máa farawé èèyàn kan ṣé nǹkan tó ń fa as a woman kí ni what's your take on BBL kí wọ́n máa ṣe body ẹ̀ kí wọ́n ṣe kí ni take yín ṣé ó dáa or kò dáa. It's just like pé òun bleach skin. Okay. ṣé wọn pé àfarawé náà ni. bẹ́ẹ̀ni. so o ṣe BBL o bleach skin o bleach skin ẹ o wá ń bú èèyàn tó o wọ́n ṣe BBL o bleach skin o wá ń bú èèyàn tó bleach skin. tí kò ṣe BBL. tí ò ṣe BBL ẹlẹ́ṣẹ̀ kan náà ni kò sí níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ń jẹ́ níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ń jẹ́ so o ṣe bí gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan èèyàn tó bóra ó ní nǹkan kan tọ́lọ̀ bọ́lọ̀ ṣe dá ẹ ó ti ní tó fi dá ẹ fún wòye dá ẹ yẹn. ní ògo kan tó wà pẹ̀lú. so bóyá ẹni tó yẹ kó rí ẹ
aláàánú tó yẹ kó rí ẹ ò nídìí picture tó ń gbé wá fún ò nídìí kò nídìí tó máa fi ṣàánú ẹ bóyá ẹni yẹn ò láìkì dí bóyá ẹni tó yẹ kó fẹ́ kò láìkì dí ẹni tó yẹ kó pàdé kò láìkì dí bó ṣe fẹ́ ni bóyá bó ṣe wà yẹn lọ́lọ́run fẹ́ kó wà ìwọ wá lọ ṣèdí tiẹ̀ ẹni tó wá yẹ kó fẹ́ ó wá rí bó ṣe wá rí tán ẹni àwọn ò wá wọ́n máa wò pé kí ni you are so perfect as a woman as a lady you are perfect wọ́n máa wò pé there is something wrong with you ó lè jẹ́ ìyẹn ló máa jáṣẹ́ tó fi ní rẹ̀ nìyẹn fẹ́ mọ́. yàtọ̀ sí pé fífẹ́. yàtọ̀ sí fífẹ́ náà. ẹlòmíì bóyá kádàrá ẹ̀ kò normal ọyàn normal ìdí normal body shape ló ní lọ́nà máa fi gbàdúrà ẹ̀ lọ́nà máa fi gbé lọ síbi gíga tọ́nà ẹ ti ń sọ àwọn kankan ẹ ti ń go deep spiritually torí a lot of things ten something èmi gan kì í reason ẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé millions of people around the world wọ́n ṣe ń gbọ́ yẹn mọ́ pé èmi gan òru lọ bẹ́ẹ̀ ṣá so tí ẹlòmíì bá enhance body ẹ̀ bóyá kádàrá ẹ̀ oore tó yẹ kó tọ́nà máa ṣe fún kò sí fún ẹni tí body ẹ̀ ti wà enhanced bọ́n torí pé ó ti change information tọ́lọ́ tó fi síbẹ̀ according to our destiny our affected spiritually true. ẹ̀yin náà ẹ wò sí ẹ lọ wo àwọn weddings èèyàn mélòó ló ń ṣe BBL nínú ìgbà àwọn tó ń ṣe wedding. last wedding tí mo lọ last Saturday bride yẹn kò ṣe BBL. ẹ tiẹ̀ lọ wò all over the internet èèyàn mélòó ṣáàrí gbogbo kínní àwọn ọkùnrin tẹ̀ ń wò yẹn àwọn ọkùnrin tẹ̀ ń wò yìí ikú lọkùnrin ikú ni wọn o alábòsí dẹ̀ ni gbogbo wọn ẹ máa rò pé mo láìkí ẹ kíní yẹn àti pé kíní tẹ̀ ń sọ yìí gbogbo kíní BBL yìí tẹ̀ ń sọ yìí it's just a matter of time it will fade away. BBL ò fade away. ẹ jẹ́ n sọ fún yín àwọn tó dálẹ̀ ti ń yọ àwọn Kim Kardashian tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti lọ fa yọ ẹ̀gbọ́n àtàbúrò ti lọ fa tiwọn yọ. ó dà pé òótọ́ lẹ sọ. ó máa fade because kíní ó máa ní side effects it's just like pé òun lo cream náà ní èmi tí mo lo cream mo padà ní stretch marks I don't have stretch marks. Before I do not. Ó máa padà ní gbogbo kíní yẹn máa ní side effects. Gbogbo bá ṣe sọ yẹn ó dùn. Ó máa fade. Ó máa fade away. Ìdí máa wá fade away. Ó máa fade. Ẹ wo iye àwọn èèyàn tó ń kú lórí pé wọ́n lọ ṣèdí. Ẹ wo iye àwọn èèyàn tó ń kú tó bá ti yá ń sìn ó máa fade. Àwọn ọkùnrin gan ti mọ̀ original, wọ́n mọ̀ original. Gbogbo àwọn tó lọ ń ṣe yẹn lọ wò wọ́n rárá. Wọ́n kàn fi wọ́n tọ́ spin ni. Wọ́n lè rí nǹkan gidi gbà lọ́wọ́ wọn. Ó máa ń dùn wò. Ó máa ń dùn wò irọ́ ni. Ó dẹ̀ máa ń dùn. Wọ́n dẹ̀ ní gbé yín sílé. Ó dẹ̀ máa ń dùn jẹ́. Tọ́lá máa fi pé liability ni wọ́n ní gbé yín sílé Ọlọ́run bá ń gbọ́ ọkùnrin. Ṣọ́kùnrin tó sọ pé mi láìpẹ́ obìnrin tó bá búra ó máa ń rùn. Àwọn ọkùnrin tẹ̀ ń wé alábòsí ni. Ikú lọkùnrin kan àwọn ń ṣe kú o. Ẹ̀yin lẹ́mọ̀ bí wọ́n ṣe rí ikú lọkùnrin yìí o. Wow. So that is it. It's nice talking to you Thank on you. the show. Ẹ kí fíìmù ni ẹ sọ pé ń bọ̀. Okay, Dorothy's Doom yẹn ṣe ń bọ̀. Yeah, Dorothy's Doom bọ̀. Kìíní dẹ̀ ti wà ń tà ń sìn Chantel ti wà lórí line báyìí. Yes, ó wà lórí YouTube lọ́dọ̀ Libra TV ẹ wo mbẹ̀. Tẹ́ bá tẹ̀ ti wọ́n rí page mi at Real Ọmọ Jinad. Chantel wà níbẹ̀ mo pin ẹ̀ mọ́ bẹ́ẹ̀. So you can watch it from Libra TV. Libra TV. Why ti fíìmù yín ò lọ sórí YouTube channel títí yín or you are still working on it? I'm still working on it. Èmi lè jẹ́yàn kan tó yẹ pé táwọn èèyàn bá ń ṣe nǹkan èmi ò ń ṣe mi ò ń bẹ̀ sí. Mo máa ń study ẹ̀. Mo máa ń study nǹkan, máa ń take time. So kí olùwẹ̀ má dẹ̀ lọ jẹ gbèsè mo rò pé but tí máa fẹ́ ṣiṣẹ́ tó clean tó fẹ́ ṣiṣẹ́ tó clean sí wọn máa ná 6 million mo dẹ̀ ná over 6 million sórí Chantel so máa lọ jọ sórí so I have to be very careful mo kàn fi fíìmù mi tí mo ti show tẹ́lẹ̀ Ìrètí Alájé ló wà lórí YouTube tèmi Ọmọ Jinad TV. Ẹ̀yin tí wá ẹ lọ sórí Ọmọ Jinad TV ẹ lọ subscribe kẹ́ lọ wo Ìrètí Alájé ó wà ńbẹ̀ ẹ lọ fà á já ńbẹ̀ ẹ wá fíìmù Chantel torí mo wò I took my time mo wo fíìmù yẹn but mo fíìmù ẹdí level kan ẹjọ mi fẹ́ ṣe spoiler fáwọn tí wọ́n ti wo ẹ̀yin tí ẹ ti wo Chantel ẹ lọ sí Libra TV kí ẹ lọ wo ẹ máa rí òyìnbó kan wà nínú fíìmù yẹn tó jẹ́ pé ẹjọ báwo ni àwọn casting yẹn ṣe wáyé kò yé mi. because ṣe rí Chantel yẹn mo wò pé mi kàn fẹ́ lo èèyàn tí àwọn èèyàn ti lò no I need new face tó máa wò pé ta lè lè gan àwọn tó máa bú àwọn tó máa at least something different tó máa dàbí òyìn tó máa bá story yẹn lọ ni mo fi ka èmi máa ń ṣe casting mi ẹ̀rí gbogbo wọn ẹ̀rí CD bẹ́ẹ̀ ẹ̀rí Odobs bẹ́ẹ̀ mo gbọ́ pé no let me just do it that way. Shout out to Odobs in fact movie yẹn ó jẹ́ ká rí Odobs because a máa ń rí briefly
then skits no a lot of but nínú fíìmù yẹn ó ṣe major role ó wá ṣe àwọn kankan mọ́ pé so lè ṣe báyìí ó lè ṣe irú kan ó try bàtà àwọn ọmọ sọ wíyà mi pé ó bọ́ try o like ó lọ sí àwọn depth kan tí mo pé wow so kudos to the producer ẹ̀yin trust irú big cast yẹn big role yẹn fún torí a lot of times tí rí to that extent a kàn máa rí gbọ́n content gbọ́n appearance but ẹ gbé fún kí ló wà mind yín gbà tẹ́ ẹ ṣe casting yẹn torí kò kí n ṣe nǹkan tó easy. bẹ́ẹ̀ni ìgbà tí mo fẹ́ ṣe Chantel mo wá bẹ̀rẹ̀ sí wá actor tó máa bá mi play dídí gbogbo wọn busy so mo kàn wọ́n pé ẹ wá o èmi nídìí èèyàn tó máa bá mi ṣe fíìmù dẹ̀ tí mú date I don't mean ní choice mo kàn jókòó ni mo dẹ̀ fi gbogbo ẹ̀ lọ́wọ́ so mo kàn jókòó so mo ti fi gbogbo ẹ̀ lọ́wọ́ so mo kàn fi jókòó ni mo kàn ń wo fíìmù ni mo dẹ̀ tí wọ́n máa ń rí odobs nínú fíìmù bí kò ṣe one scene so another film tí mo tún wá wò mo tún rí ni wọ́n fún mi one scene ni bọ̀bọ̀ ìṣe and it's very good and camera friendly mo kàn gbá let me get his contact bí mo ṣe reach out sí ní mo ṣe bá Ìjẹ̀ṣà pé guy yẹn ní Ìjẹ̀ṣà shout out to Ìjẹ̀ṣà mo wá ní Ìjẹ̀ṣà pé do you know this guy nǹkan kan wá ní yes na pé àwọn làwọn pé ó wà lọ́dọ̀ àwọn náà so ẹ fún mi ní handle ẹ̀ mo fún mi láti mo reach out sí nípa please so you are working with me so mi ṣáà send script sí kankan and I paid him well I paid him like normal actor normal mo lè sọ fún pé gbogbo nǹkan tí mo fẹ́ lélẹ̀ and èmi ò tẹ́ wàá kúkú mọ̀ pé is a content creator. Content creator ni àgbà content creator. ọ̀n tí ìgbà tí mo ṣe lọ sórí page ẹ̀ mo rí pé he's actually a content creator so and he did well. Thank you. Then Hakeem Ogara yes. Then CD àti. that particular lady half-caste oyinbo. No Fafa you try. Thank you so much. That film in fact. So ó ṣì wà ní Libra. Ó wà ní Libra. Ṣé lọ bá mi wò. Ó ti fẹ́ wọ close to 1 million báyìí ṣáà máa lọ. Ẹ bá wa lọ sí Libra TV kẹjẹ kó over 1 million. Ẹ máa enjoy ẹ. In fact. Bẹ́ẹ̀ tí wà nílé a ti wà ní abala tí à ń pè ní celebrity phone call. Àlejò wa máa mú fóònù wọ́n máa pe celebrity bíi titi wọn. Celebrity tẹ́ máa pè tó máa gbé fóònù yín lẹ́ẹ̀kan tó máa kí àwọn ará ilé. Mo rò pé táwọn wá fẹ́ pè báyìí. Mo ní a lot of people but àwọn ní ẹni lè wà lórí set wọ́n lè busy. Ìyẹn kò sọ wọ́n yín o. Ẹ̀dẹ̀ máa wá wò mí o kọ́ lọ ń ṣàánú mi dẹ̀ wá bí bẹ́ẹ̀ lọ rẹ̀ kọ́ lọ ń ṣàánú mi ibi tá a ṣe ọ̀tọ̀ oríwẹ̀ ti tú rèé. Táwọn wá fẹ́ pè báyìí. Ẹ̀yin ará ilé ẹ wá nǹkan fìdílé àlejò wa máa pè celebrity tán máa gbé aago wọn lọ́wọ́ kan. A fẹ́ check nǹkan torí ojú wa ti blur báyìí. A fẹ́ kó clear. God abeg. Tá mo fẹ́ pè báyìí. Ń bọ̀ náà. Okay. Let me see. À ń dúró. Ẹni wà nílé Ọlọ́run jó gbé o. Ọlọ́run jó gbé o. Àmín o. Ọlọ́run jó gbé o. Switched off. Okay, jẹ́ pa another number. Àkọ́kọ́ switched off náà. Ọlọ́run jó gbé o. Ẹ̀yin tí wà nílé ẹ jẹ́ ká ṣe sùúrù. Ilé ti ring. Jogbe. God abeg. Your call has been forwarded to voice notes. Not available. Hold on. Tábùrù ẹ̀ bá ti gbé fóònù. Hello. Yeah. How are you? How are you? Mo wà lórí program kan ni wọ́n wá ní kí n pe celebrity tí mo mọ̀ mo dẹ̀ rí ẹ pé celebrity ni ẹ Joshua pé àwọn tí ẹ fẹ́ kí ẹ Joshua Jinad. Joshua là ń bá sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀. Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ Joshua Jinad. How you dey? See everybody is listening to you o. Mo wá ní sọ Yorùbá mọ́ sìn. Ẹ̀yin tí wà nílé àlejò wa ti pe celebrity yẹn guess what ó wá jẹ́ ọmọ wọn gangan yes Joshua Jinad ó yá kí àwọn ará ilé ní Yorùbá ni o mi ìfẹ́ Gen Z English ń bí o Yorùbá ẹ kí àwọn ará ilé. Ó yá wọ́n ń gbọ́ yín. Ẹ kúlé o. Ẹ káàbọ̀.
I come from. I can't. Ṣó ti tán ni? Wọ́n gbọ́ yín yẹ kí wọ́n àwọn fans yín listen o wọ́n gbọ́ so shout out. Okay. Just say hello to your fans and say a big thank you to them. Good everyone. Thanks for watching the video. God bless you. Yeah. Thank you. Àlejò wa tí celebrity tí àlejò wa pè ohun lẹ ń gbọ́ yẹn Joshua Jinad. Joshua, I know that very soon we will be bringing you on our show too. Very soon. All right, take care of yourself. Thank you for ṣe celebrity wa. Bọ̀. Òun ló máa fi ń dá kéèyàn tọ́ ọmọ ẹ̀ dáadáa. Nǹkan tó bá tọ́ òun ló máa bá. Bẹ́ẹ̀ni. Thank you so much for taking care of Joshua. Thank you so much. You are doing a great job. Thank you. Àwọn films. Hello? Yeah, Odunlade. I'm fine, thank you. Tell her she's like. Aduni? Just for your missed call. Yes. Aduni, you know what? Mo wà lórí program kan. Wọ́n wá ní kí n pe celebrity tí mo mọ̀ pé ó máa gbé call mi. Mo á ronú lọ bọ̀. Mo ní ta ni mo fẹ́ pè báyìí jẹ́ n pa Odunlade. That's all. At all. Oya. Good afternoon, Mama. Good afternoon. Àwọn ọmọ ń kọ àwọn fans yìí wọ́n ń gbóhùn yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ Yorùbá. Yorùbá you sọ Yorùbá. Yeah, mo kí everybody o. Àwọn gbọ́ yín ẹ kí àwọn tí yín. Ẹ ṣé. Thank you so much for picking the call o. No wàhálà. Ṣé kò ṣe àṣẹ wo ṣá? Kò sí wàhálà. Àlàáfíà ni gbogbo àbí? Thank you so much for picking the call. We really appreciate. Thank you so much, Odunlade. I appreciate you. Thank you. All right. Aduni ló pè mí ni mo pè no gbé call mi o. Thank you. I appreciate you. God bless. Mi rí kọrin mo kàn wo fóònù mi pé mo kàn pé miss call mo ní àgbà ò ní o pè mí. Àbí. Kọrin kò ṣe anything bóyá ó kàn pop up ni I don't know. Yeah, mo ti pè tẹ́lẹ̀ o ṣé mo dúpẹ́. Sorry, so sorry. It's all right. All right. All right. Okay. All right, bye. Bye. Ẹ̀yin tí wà nílé ó lọ fàáfàá àlejò wa ti pé Odunlade wọ́n ti bá yín sọ̀rọ̀ ní orí ètò. Thank you so much for your support all the time. Ẹ ṣé gan o. Ẹ ṣé. Ní hold ones yẹn ṣé ẹ ní plan láti gbé wá padà sórí page yín ni? Mo ní plan although because ọwọ́ marketer ló wà nígbà yẹn. Mi ìta fíìmù mi outrightly. Because owó mi mo fi ṣe. So I can still go back to him and ask him for my movies. Nígbà yẹn náà tẹ́ bá fowó yín ṣe fíìmù náà wọ́n máa gbà outrightly, yes, wọ́n máa ń gbà. Èmi ẹlòmíì ò ní rówó gbà o wọ́n á tún gba fíìmù outrightly. Bẹ́ẹ̀ni even normal tẹ wá sọ pé àwọn ò ní múlẹ̀ náà pé àwọn máa gbà kò sí problem a máa ṣe gbogbo a máa ṣe reloaded inshallah. Kò jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn náà tún wà ẹ ṣé gan ẹ kí àwọn tí yín. So ẹ̀yin tèmi ẹ ṣé gan ni o ẹ ṣé mo dẹ̀ lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan méjì mú nínú nǹkan tá a ṣe lénìí ẹ ṣé ẹ kú fẹ́ mi ẹ ṣé mo dẹ̀ ti sọ fún yín pé mi ò gbóra mọ́ mo yẹ máa ń sọ mo tẹnu mọ́ mo ní mi ò gbóra mọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin 38 mi tẹ́lẹ̀ ẹ jọ ẹ padà wá ẹ love mi padà báyìí ẹ ti rí mi báyìí dúdú kóró ṣin ẹ máa ọ̀rẹ́ adún máa dán ẹ ti gbẹ máa like gbogbo nǹkan tí bá ti ṣe iṣẹ́ tí bá ti ṣe ẹ máa nífẹ̀ẹ́ ẹ máa wò ẹ bá mi wo channel ó sì wà lórí YouTube torí Ọlọ́run à ń pò mí pọ̀ náà very very soon a máa drop yẹn náà ẹ ṣé tẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ ọmọ mi náà Ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yín ẹ jèrè àwọn ọmọ yín ẹ ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run lágbára èmi náà ní fojú sunkún ọmọ ẹ̀yin náà ní fojú sunkún ọmọ lágbára ẹ jèrè àwọn ọmọ yín o thank you so much God bless you thanks for your love thank you so much ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó fà jẹ́ pé àwọn females wà ní industry wa bíi kí kàn máa 40 years kàn máa 42 èmi 35 ẹlòmíì 35 á kàn 40 lójijì kí ló máa ń fà. ẹ wo another story let's move wá yìí o kí ló máa ń fà ṣókí. nǹkan tó máa ń fà tó máa fi ń rí bẹ́ẹ̀ òun ni pé ẹ jẹ́ kí n sọ kankan nǹkan kan ṣẹlẹ̀ very recently. Number 1 èmi àti ẹnìyàn máa ń kíra wa ẹ káàsán ẹ ǹlẹ́ ẹ kújọ́ mẹ́ta ẹ ti get bọ́ ẹni yẹn wá rí nírìírí ó wá rí mi akọ̀pàdé one on one later ẹni yẹn wá rí mi nírìírí èèyàn tó yẹ pé bóyá kò lè pè lórúkọ kò lè pè láǹtì so ẹ mọ̀ pá tí ń lo ẹ náà látúnṣe fi ń bára wa sọ̀rọ̀ all of a sudden akọ̀bẹ̀rẹ̀ sí ní lò ó fún ọkọ̀bẹ̀rẹ̀ sí ní lò ó ni ọkọ̀bẹ̀rẹ̀ sí kò wá fúlì
mo kàn já tán ni pé aláyé tó bá fẹ́ máa pè mí láǹtì tó bá fẹ́ pè mí lórúkọ èmi ò láìka ṣẹ́ká àṣoko ṣe ti get ó mọ̀ pé inú máìdí ó mọ̀ pé mo jù lọ o bọ́ ẹlòmíràn máa fi pé àbí bá ní kó máa pè wọ́n láǹtì èmi ò ń jàjà àǹtì ṣùgbọ́n tí tẹ́ bá fi pé mò ń lo bá ṣe ń respect ara wa yẹn láìkí ó ti sú yín tẹ́ bá fẹ́ máa pè mí lórúkọ you are free ṣùgbọ́n má disrespect mi ṣe ti get má disrespect mi o lè pè mí lórúkọ you are free má disrespect mi mi ò ní gbà ṣe get so ẹlòmíì máa ń fẹ́ ṣe bákan kò fẹ́ pè mí ní àǹtí mo dẹ̀ ju gbogbo most of the ká má máa sọ̀rọ̀ pé èjì a má máa sọ yẹn ẹni tó bá ń wẹ́gbẹ́ á gba ọ̀run lọ. but ẹ jẹ́ ká máa respect ara wa Yorùbá ni wa ọwọ́ díẹ̀ báyìí lára ń fẹ́ lẹ́yìn ọ̀kan náà torí pé ó sanra jù mí lọ so wọ́n á sọ fún mi pé òun jù mí lọ ó tẹ̀ tí máa sọ kíní ẹ̀ sẹ́yìn pé kí n máa pè wọ́n láǹtì ẹ̀yin náà ti wá respect ẹ̀ wọ́n á respect ẹ̀ wọ́n máa sọ fún mi pé yí ẹ̀yìn ló ṣe pé 40 ẹkùnrin tó post ẹ̀ sórí ó kọ́ post ó ṣe yí ẹ̀yìn ló ṣe pé 40 torí pé ó sanra jù mí lọ ẹjọ́ ta lẹ́tẹ̀ sọ mi ò kó ṣe ń ṣe onítíátà mo dẹ̀ kó ń ṣe onítíátà mo kò ṣe pé 40 gbogbo respect tẹ́jú fún yẹ kó wá padà ó gbọ́dọ̀ kó padà wá so sometimes àwọn èèyàn wá sọ pé àwọn 40 àwọn ṣe kìíní kan gbá mi ẹlòmíì máa ń ṣeré ẹlòmíì dẹ̀ máa ń wò pé ní ẹ̀ tètè gbéra mi sókè o alára ló máa ra gbà ní industry wa dẹ̀ ni wọn kì í respect èèyàn material things normal respect owó àti nǹkan tó ní tó fẹ́ gbà nǹkan tó fẹ́ wọn kò sí tó kàn wọ́n pẹ̀lú personality ẹ kò sí tó kàn wọ́n pẹ̀lú your this thing owó náà máa ń respect tó wọ́n bá dẹ̀ ti tán kí ló tún kù so mo máa sọ fún àwọn èèyàn tó bá máa like me for me tó o bá ti like mi má wulẹ̀ má súnmọ́ mi jìnnà sí mi ò ní anything but jìnnà sí mi if you don't like my personality my integrity then jìnnà sí mi. Thank you so much for coming on the show. Thank you. Ó tiẹ̀ jẹ́ pé àti bí oṣù mélòó la ti ń lé yín kiri náà. Finally. Ẹ má bínú kò yí sí jàre kẹtẹ ní bọ̀bọ̀ small boy tó wà nílé yẹn yéé pa ọ̀gá mi nìyẹn. Ìyá àwọn boys ẹ̀ ń try. Kùndùsì ńlá fún yín. Thank you. Thank you so much for coming on the show. I really appreciate the presence in you. Thank you, sir. Àmọ́ lóore o. God bless you. Amen. Ẹ̀yin tí wà nílé, as we come to the end of this episode of Unscripted with Jeff Owulewa. Ó lọ fàáfàá. Thank you so much for the love. Yeah. Bye. Please subscribe to my YouTube channel and press the notification button.